ní wọn ò ti fi heaven àti hell fi deceive àwọn èèyàn wa, a ò ní bára wa níbi tá a wà yìí. And there is nothing like heaven, there is nothing like hell. Now wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa, a jẹ́ ti máa ń tẹnu mọ́ tipẹ́, and it's boldly written in the Quran. Ipe ilẹ̀ wọn, a máa jogún ilẹ̀ wọn fún yín. Quran manual ni, it's a conquest manual, ìwé tán fi ń gbalẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ bá dé ibi tẹ́ bá ti fẹ́ gba ilẹ̀ wọn. Àti bẹ̀rẹ̀ ẹ̀rọ a máa ṣe díẹ̀díẹ̀, ẹ̀rọ a máa tàn wọ́n, ẹ máa wọlé tí wọn lára, ẹ jẹ́ kí ẹ máa ṣe tí wọn, kí èmi náà máa ṣe tí yín. Ẹ tàn wọ́n, ẹ wọlé sí wọn lára pé nǹkan tó ń ṣe yẹn, kí nǹkan tẹ́ máa ń ṣe yóò dáa, nǹkan tó wà nínú ìwé wa, ẹ̀sìn wa máa lọ ná. Allah máa ló dáyé, meanwhile Allah ò dá nǹkan kan. Ẹ wo bọ́n ṣe deceive wa. Àwọn bàbá wa sọ fún wa pé Ọlọ́run Olódùmarè ló dáyé, a ní ìtàn tiwa, a ní gbogbo nǹkan tọ̀dọ̀ tiwa. Àwọn àjòjì kan wá gbé tiwọn dé, wọ́n wá kọ sínú ìwé, wọ́n wá ní ẹni tó ń dáyé ló sọ̀rọ̀ tó wà nínú ìwé. Àwọn èèyàn wá dẹ̀ gbà á gbọ́ bá a ṣe smart tó nílẹ̀ Yorùbá, bá a ṣe smart tó, wọ́n dẹ̀ gbàgbọ́ pé èèyàn Ọlọ́run kan wà níbì kan, ilẹ̀ Lárúbáwá ló wà, òun ló dá yín sílẹ̀ Yorùbá, ìgbé kẹ́ máa sọ èdè Yorùbá, àmọ́ tẹ́ bá fẹ́ sin Ọlọ́run yẹn, èdè Lárúbáwá lẹ gbọ́dọ̀ sọ. Kíní yìí wọ́n sì kà fún wa gan. Kíní yẹn máa ń dùn mí gan. Àwọn Mùsùlùmí àbí àwọn tó wá sí ìṣẹ̀sìn yẹn tí wọn ò tí ì gẹ̀ẹ́tì, tí wọ́n sì ń jiyàn, ó ní láti, àwọn ọmọ Yorùbá ní láti wá nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn, torí Fúlàní ni wọ́n. A ti sọ fún ìpẹ́sìn Fúlàní lẹ́sìn yìí, wọ́n wá fi jà wá lógun ni. Àwọn Gàmbàrí fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa, ẹ wo bó ṣe ń pa wá ní orí ilẹ̀ wa. Àwọn ìjọba, àwọn tá a dẹ̀yàn sórí ipò, wọn ò lè ṣe nǹkan kan. Ìgbà tó jẹ́ pé àwọn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì láyàn síbẹ̀. Ẹ máa wo àwọn Kìrìsìtẹ́nì, àwọn yẹn sọ pé, mo tún sì ṣe fídíò kan, àwọn Kìrìsìtẹ́nì kan tún yìí sọ pé Kìrìsìtẹ́nìtì òun ò gbalẹ̀ o, Kìrìsìtẹ́nìtì kò sọ bẹ́ẹ̀ o. Ok, kí wàá ló ṣẹlẹ̀ tí wọ́n ń dú Kìrìsìtẹ́nì, tí wọ́n dẹ̀ ń ṣe bísímìlà, tí wọ́n dẹ̀ ń dú, tẹ̀dẹ̀ sọ pé Jesus yẹn ó lè save, because I'm very sure kó tó lè débẹ̀ yẹn, ẹni yẹn á ti pe Jesus, á ti pè é níbi Jésù ó yà fara rẹ̀ hàn, kìíní kan á ti pè é. Ẹ má jà tanra wa. Ẹni yẹn pe Jésù, Jésù ò dáhùn. Jésù sùn. Meanwhile Jésù yẹn náà fi sọ fún wa pé ẹ má ṣe oògùn. Ta ló ẹjọ́ ẹ má bá mú àwọn tẹ́ bá ti gbé wọlé ẹjọ́. So mi sọ lọ, ẹni yẹn wọ́n ti pe Jésù ò dáhùn, títí tó fi gbé ìdàsókè, tó fi bẹ́ ẹni ẹlẹ́ni, tó fi bẹ́ lórí. Wọ́n wá parọ́ fún wọn pé má wọrí o, tán bá ti pa ẹ́, ibì kan wà tó máa appear sí. Ẹ̀yin èèyàn wa kò síbì kankan, a ò lè appear síbì kankan, irọ́ ni. Èèyàn kan ní we can't repost, why? Mi ò mọ̀. Ẹ share, tẹ́ bá lè repost, ẹ share. Jésù ò gbédè Yorùbá. Ok, ẹ jẹ́ ká wò ó sí, wọ́n sọ pé ẹ má bọ òrìṣà, òrìṣà yẹn kò dáa, ẹ má bọ. Wọ́n lọ mú ère Jésù, wọ́n wá gbé wá fún yín. Ẹ máa rá wọn kan, wọ́n máa kúnlẹ̀ sí ère Jésù, wọ́n máa kíìsì ẹ̀. Ẹ ti fi òrìṣà tọ̀dọ̀ ti yín lẹ̀, tó gbọ́ èdè yín, tó mọ̀ yín, tó máa gbọ́, tó mọ̀ nǹkan, tó máa tọ́ yín sọ́nà. The essence tá a fi ń bọ àwọn deities wa, àwọn òrìṣà wa, ìtọ́sọ́nà ni. Wọ́n máa tọ́ wa sọ́nà pé ọ̀nà ti pín, báwo la yẹ fẹ́ ṣe, wọ́n á jẹ́ tọ́ wa sọ́nà, ẹ ṣe báyìí. Ẹ wá lọ ń bọ foreign deity, foreign gods tí kò mọ̀ ya yín rí, tí kò gbọ́ èdè yín, tí kò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí. You are only talking to yourself. Ìwọ tó bá ní ohun tẹ́wọ́, ìwọ Allah ṣàánú mi, Allahumma salli ala sayyidina. You are only deceiving yourself. Gbogbo ẹ̀yin tẹ́ lọ hajj, àṣedànù, ẹ kú àṣedànù. Ẹ̀yin tẹ́ ń kírun wákàtí 5, ẹ kú àṣedànù. Àwọn eṣin òkọ́kú ti wà everywhere, wọ́n á pa yín nígbà tó bá dé. But ẹ̀yin tẹ́ jẹ́ ògidì ọmọ ọkọ Yorùbá làwa ń bá wí. Then báyìí, torí gbogbo àwọn tó bá jọmọ Ẹ̀gbá, wọ́n mọ ìtàn Olúmọ. A ò tí ì mọ bí tí kinní yìí ń lọ.
a ò tí mọ bí gbogbo kìíní ibi tó máa já sí. Àmọ́ tó bá jí pó di gbásgbós àwọn èèyàn wa Olúmọ ni wọ́n máa lọ sápamọ́ sí, torí pé tẹ́ bá dólúmọ nǹkan kan ò lè ṣe yín, àwọn tó bá mọ ìtàn Olúmọ. Àmọ́ tẹ́ bá fẹ́ lọ sápamọ́ sólúmọ, ẹni tẹ́ bá ti rí tó bá jẹ́ mùsùlùmí, ẹ má jẹ́ kó wọ Olúmọ. Ẹ sọ fún pé kó máa lọ sí òkè kí ló máa ń gbìn yẹn, òkè Àràfá tàbí òkè Jabali Nunu tọ́nà ń gùn, kó máa lọ sí Cave of Hira ní Saudi. Àwọn akótilétà, àwọn ọmọ ẹrú. Mi ò mọ bí ọpọlọ àwọn èèyàn ṣe bó ṣe jàn tó báyìí. Àwọn tó ń ṣe ẹ̀sìn yìí, àwọn tó ń ṣe ẹ̀sìn, àwọn tó wà nú ẹ̀sìn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, táwọn kan tó wá ṣì ń ṣe ẹ̀sìn, àwọn tó wà nú ẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, ó yẹ kí àwọn ọmọ Yorùbá máa jáde kí wọ́n máa gbé wọn ṣépè ní everyday, kí wọ́n máa gbé wọn ṣépè ṣojú wọn. Ẹ̀yin gbẹ̀yìn yìí, ẹ̀yin lẹ bá wa débi tá a dé yìí. Wọ́n ń pààyàn, ẹ̀rí Christian tí wọ́n pa, tí wọ́n bẹ́ orí ẹ̀ tí Jésù ò gbálẹ̀, wọ́n wọnú mosque, wọ́n ń jíyàn gbé, wọ́n ń pa wọ́n, Allah ò gbà wọ́n lẹ̀, Muhammad ẹ̀dẹ̀ sì wà nínú ẹ̀sìn òfò yẹn. Ó yẹ kẹ́ ẹ máa tẹ́ wọn lẹ̀ báyìí, kẹ́ ẹ máa tó igi sí wọn lára. Ẹ̀yin ọmọ ìlú tẹ́rí tí ọba yín tó ń lọ forí balẹ̀ fún ṣìgìdì Allah, ó yẹ kí gbogbo yín kẹ́ ẹ sọ fún pé ẹ ò fẹ́ láàfin. Irú àwọn ọba yìí ló kógun jà wá náà. Àwọn ọba yìí ló kógun jà wá, àwọn náà pé Fúlàní wọlé dẹrandẹran ipe ọmọ ìyá ni wánú ẹ̀sìn. Mùsùlùmí lọ̀rẹ́ mùsùlùmí. Àwọn mùsùlùmí apààyàn wọ́n ti gbé wọn wọlé báyìí, wọ́n ti gbé Gumi wọlé, wọ́n ti gbé wọlé sí Ìbàdàn. Àti wá máa sọ, àwọn kan tún máa sọ pé mùsùlùmí ní kẹ́ ẹ dìbò. Àwa tẹ́ bá wo most àwa tá à ń sọ̀rọ̀ yìí, most wa ò sí nílé. Àmọ́ àwa ti fọ̀ sí gbogbo kinní yẹn, a ti rí nǹkan tó fẹ́, nǹkan tó fẹ́ tán ti set ilẹ̀ everything láti rí là ń ṣàlàyé fún yín. Àwọn people yìí deceive everybody. Wọ́n farabalẹ̀, wọ́n mọ̀ pé nígbà ayé àwọn bàbá wa yẹn tí wọ́n bá gbé irú ọwọ́ yìí, wọn ò lè jẹ lọ. So wọ́n ṣe sùúrù, wọ́n ti mọ plans wọn, wọ́n ń disarm wa steadily. Wọ́n dẹ̀ dúró dìgbà táwọn àwọn àgbàlagbà tó lágbára yẹn pé tán bá ti dàgbà, tán bá ti lọ. Tẹ́yìn ọmọ bá ti lọ dàgbò kinní yẹn nù, ẹlòmíì fún ara ẹ̀ ìwé account ó máa lọ gbé fáfá bá pé ẹwọ mo ti gba Islam jàre, àwọn òwe tí àwọn bàbá mi lò ní nígbà ayé wọn, ẹ jẹ́ ká dáná sun, ẹ kú ogún wọ́n dáná sun, ẹlòmíì ogún yẹn ò wúlò jàre, ẹ dáná sun. Mo sọ fún yín pé 1840 máa repeat rẹ̀, ó ti bẹ̀rẹ̀ náà, ó ti bẹ̀rẹ̀. Wọ́n máa wọlé, àwọn guys ẹ̀ báyà máa wọlé nìyẹn, wọ́n kàn máa wọlé sí yín lójijì. Kò sí Jésù ò lè dé o, Jésù ò lè gbà yín, lọ́kàn máa pa yín dànù, kò dẹ̀ sí heaven kankan tẹ́ ń lọ. Ọgbẹ̀wé lé wa lọ́wọ́, ìwé yìí ò lè gbà wálẹ̀ láyé. Àwọn nǹkan tó wá lè gbà wálẹ̀ láyé ìwé yìí tako. Àwọn kan dẹ̀tù sì ń ṣe ẹ̀sìn yẹn. Tó bá jọ Sunday àwọn kan tún máa lọ sí, wọ́n tún máa lọ church. Tó bá di Friday àwọn kan sọ pé àwọn ń lọ bọ ṣìgìdì Allah again. Mo kàn fẹ́ try láti máa control ara mi, but normally tó bá yẹ pé àwọn ọ̀dọ́ wa mọ nǹkan tó ń ṣe, ó yẹ kí wọ́n máa gbé gbogbo àti àfáà àti pastor kan máa gbé wọn ṣépè báyìí this time around. Ẹ lọ máa wọ wọn pastor àfáà tí ò bá ti lè kojú Fúlàní ṣọ́ọ̀ṣì àbí mosque ẹ̀, ó yẹ kó máa dilẹ̀ ńlẹ̀ ni. Ẹ má wàá gbàgbé o, níwọ̀nba àgbà tí mọ́ṣáláṣí bá ṣì wà ládùúgbò yín, ẹ ò lè ní ìsinmi o, torí pé àwọn tó fẹ́ wá ṣekú pa yín inú mọ́ṣáláṣí ni wọ́n máa fi ṣe bùgbé, inú mọ́ṣáláṣí ni wọ́n máa kóbọn sí. Wọ́n ti surround wa. Muhammadu náà ṣe bẹ́ẹ̀ nígbà ayé ẹ̀, ó surround the whole city for good 25 days. Ebi bẹ̀rẹ̀ sí pa wọ́n. Báyìí sí wọ́n ti surround wa. The next thing tí wọ́n bá kó oúnjẹ wá mọ́, because wọ́n ti lé àwọn ọmọ Yorùbá kúrò lóko. Tí wọ́n bá kó oúnjẹ wá mọ́, tí oúnjẹ wọ́n, tí èèyàn mú ṣẹ́mọ̀ pé wọ́n kàn máa wọlé, wọ́n dẹ̀ máa pa, wọ́n ti jẹ́ kí ebi yẹn pa àwọn èèyàn sára, wọ́n kàn dẹ̀ wọlé, wọ́n dẹ̀ máa finish everybody ni. Tẹ́ ẹ bá pe military, wọn ò lè dáhùn, àwọn ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ pọ̀ ọlọ́pàá ò lè dá yín lóhùn, àwọn ló wà ńbẹ̀. Ẹ̀yin people yìí ẹ mọ nǹkan tó ti set ilẹ̀, ẹ mọ nǹkan tó ń pè ní Islam kẹ́ tó máa ṣe. Islam submission, Islam tó fi ń gbalẹ̀, tó fi ń pààyàn, ìsìn àwọn apààyàn. Muhammadu nígbà ayé ẹ̀ agbésùnmọ̀mí ni náà, bandit ni náà, gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn náà ni. Ṣé bó ṣe mo rí fídíò kan tí wọ́n, in fact Benelli post fọ́tò yẹn, mo rí fídíò yẹn, wọ́n dẹ̀ gbé àdá yẹn sókè, ẹni yẹn wọ́n so lọ́wọ́ sẹ́yìn báyìí, wọ́n so sọ́wọ́ sẹ́yìn báyìí, ọwọ́ ẹ̀ lẹ́yìn báyìí, ó na ọrùn ẹ̀ síwájú báyìí, wọ́n dẹ̀ gbé àdá, wọ́n dẹ̀ bẹ́lẹ̀ kan náà, wọ́n dẹ̀ ṣe Allahu Akbar, Allahu Akbar,
bí Muhammadu náà ṣe ń gba ayé nìyẹn, over 900 people ó dẹ̀ bẹ́ orí wọn, ó pa wọn, ọkùnrin náà ń pa wọn ò lè pobìnrin. You are seeing this thing, à ń ṣàlàyé fún yín, ẹ̀ ń rí náà. Ṣẹ́yìn orí pọ́kùnrin náà ń pa ni. Gbogbo àwọn obìnrin yẹn máa bá wọn sùn ni. Àwọn ọmọ táwọn obìnrin yẹn bá bí náà máa tún fi ja jihad. Quran 47 verse 4. Tí ẹ bá ti pàdé àwọn tó ṣá ìgbàgbọ́, ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tẹ́ ẹ máa fi rí wọn pa dáadáa. Ẹ lè dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn, òun ni wọ́n kidnap wọn yẹn. Ẹ lè gba owó òtúsílẹ̀, òun ni ransom náà, tàbí kẹ́ tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́, tẹ́ ẹ bá wọn negotiate, wọ́n á fi yín lẹ̀ lọ́fẹ̀ẹ́. You are seeing this thing is happening, and you are still practicing this devilish religion, this cult. Àwọn èèyàn tó ṣe ń ṣe. It's a big shame. It's a big shame. No, mi mo bá ṣe bára wa ń bì. Mi dẹ̀ mo bá ṣe fẹ́ kó, bá ṣe fẹ́ yọ́nù nǹkan tá a kó sí. Because a bá sọ pé mi ò ní lọ sí, à ń tanra wa ni. Bá ṣe fẹ́ yọ nínú nǹkan tá a kóra wa sí. Pẹ̀lú irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn ẹni yìí. Wọ́n dẹ̀ ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Báwo la ṣe fẹ́ yọ nínú kinní? Kéèyàn kan máa sọ pé tó bá gbọ́ sí mi lọ́rùn yìí pé ó yá sọ pé mi sọ pé láìláìláìlá, a sọ pé òun ò ní sọ òun gbà pé òun kú. Wọ́n á dẹ̀ jú. Ó kú gbé. Wọ́n kàn pa ẹ́ dànù. Jésù tí ó lè gbára ilẹ̀. Gbogbo àwọn nǹkan tó ń sọ fún yín, Jésù dín àkàrà fáwọn 7,000, àwọn 7 million pẹ̀lẹ́ ẹja méjì, àwọn kan dẹ̀ believe. Really? Inú ìwé lẹ ti kà now. Inú ìwé lẹ ti kà. Àwọn ọmọ kékeré yẹn náà tó bá ń wo cartoon, wọ́n máa ń believe pé kíní yẹn ṣẹlẹ̀ lóòótọ́. The same thing náà ló ń ṣe yín now. Wọ́n kàn package àwọn story, àwọn fictions náà package wá fún yín. Káṣẹ̀ wá ní fictions yẹn ó tiẹ̀ wá jẹ́ fictions tọ̀dọ̀ tiwa, kó jẹ́ ìtàn tọ̀dọ̀ tiwa. Ṣé bí kò bá da àwọn ìtàn ìlú onílùú. Wọ́n ní kẹ́ ẹ gbé Ifá lẹ̀. Ifá tí ìtàn tọ̀dọ̀ ti yín wà ńbẹ̀, ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ yín ó wà ńbẹ̀. Ẹ wá gbé lẹ̀, ẹ wá lọ gbé ìwé tí kò kí ń ṣe ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ tọ̀dọ̀ ti yín. Ẹ wá kọ ẹ̀yìn sí àwọn bàbá tí wọ́n fi ẹ̀mí wọn defend ilẹ̀ tẹ́ wà, orí ilẹ̀ tẹ́ wà fún yín. Ẹ wá sọ pé wọn ò ní pa yín kúrò lórí ilẹ̀ yẹn, kò possible now. Kò lè work now. Ẹ ti kọ̀yìn sáwọn tó gbalẹ̀ fún yín now. Ẹ ti kọ̀yìn sáwọn onílẹ̀ now. The best thing ni pé if you know you want to overshe Islam, ibi tí Muhammadu ti jagun ilẹ̀ ibi tó gbà ló máa lọ, Saudi ló máa lọ. Tó bá fẹ́ ṣe Christianity normally Israel ló máa lọ. Ìlú tá a wà yìí, àwọn ẹni máa sọ pé ó wà ní òyìnbó, ó wà ní England, ìlú àwọn Christian, they don't go to church, wọn ò lọ church. Téèyàn bá jáde lóòótọ́, it's part of education. It's part of education. Àwọn tó ti yọkọ jáde ńgbà kan tí wọ́n kọ̀, tí wọ́n ò sọ̀rọ̀, tí wọ́n ò jáwọn èèyàn tán, ibi gidi náà ṣe. Wọ́n ò lọ church. Àwọn tẹ́ rí tó ń lọ mosque yẹn náà, àwọn Pakistan, àwọn tí wọ́n brainwash, àwọn Arab yẹn conquer, àwọn ló ń lọ mosque, àwọn ló ń gbàwẹ̀. Wọ́n fẹ́ gbalẹ̀ yín ni. They want African soil without Africans. Wọ́n fẹ́ gbalẹ̀ yín ni. Ẹ lọ wo ẹni tó represent Sudan. Black kan represent Sudan. Competition yẹn wọ́n wá pè ní Arab, wọ́n ti kó àwọn Sudan, wọ́n ti kó wọn mọ́ Arab. Ẹni tó wá represent Sudan yẹn dúdú ni, kò sí ọmọ Sudan ẹyọ kan báyìí tí ó praise, wọ́n bu ni, ẹrú ni wọ́n pè. Níbi wọ́n ṣe máa fi léyìí represent eléyìí ò kì í ṣe ọmọ Sudan. The Sudans, àwọn Sudanese pé white ni wọ́n, Arabs ni wọ́n. And that is what we are telling you. Lẹ́yìn tí ẹ bá ti allow àwọn Fúlàní jihadists tí wọ́n conquer yín, tí wọ́n Arabize yín, tí wọ́n colonize yín, tí wọ́n wá lé yín kúrò lórí ilẹ̀ yín, àwọn tó bá máa sálọ, àwọn tó bá máa pa wọ́n pa. Lẹ́yìn táwọn yẹn bá gbalẹ̀, àwọn kan tún sì máa dé, wọ́n á tún wá sọ fáwọn yẹn náà pé they are not Arab enough. Wọ́n tún máa pa wọ́n títí wọ́n á máa change colour wọn títí àwọn Arab máa fi gbalẹ̀. Ẹ̀yin people yìí kò sálùjọ náà, kò sí náà, gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí ilẹ̀, wọ́n máa pa wọ́n. Máa tún wá rá àwọn àgbàlá, okay, àwọn àgbàlagbà tó ti lọ láwọn tó wà ní kí mo fẹ́ pé jù wọn náà, ká sọ pé àwọn tó wà ní 60-70 years, àwọn náà sún adé bí tá a dé yìí, because ó yẹ kán ti jàjà yẹn kó tó kàn tọ̀dọ̀ tiwa báyìí. Decision táwa náà bá make báyìí, àwọn ọmọ tó wà lẹ́yìn wa ni ló máa affect.
nǹkan tó ń dùn mí ni pé we won't have a place to call home. Ó dẹ̀ máa ń dùn mí. Àwọn tó wà ń lo òyìnbó ò lè lọlé. Wọn ò lè sọ pé àwọn ọmọ tá a bí sí ìlú òyìnbó bára fẹ́ mú wọn lọlé pé ilé mi rè o. Àwọn tó kọ́lé sí Naija kan tó wá sí ìlú òyìnbó gan, wọn ò lè lọlé. Everybody ò lè lọlé. Àwọn tó wà nílé fẹ́ jápa. Àwọn kan tún pè mí lẹ́ni pé ẹjọ́ báwo la fẹ́ ṣe èlò lọ́n ṣe ẹjọ́ mo fẹ́ travel kíní ó ti sú mi, mo tún wo DM mi, àwọn kan náà tún send message sí mi, ẹjọ́ mi ìfẹ́ bọ́ sẹ́wọ́ ẹni tó máa scam mi. Everybody fẹ́ jápa, and that is what we are telling you. Àwọn tó máa sá lọ, àwọn tó máa pa wọ́n máa pa. Ìfòòró le ju pípa lọ. Ó wà nínú Quran, wọ́n ti ń fòòró wa náà. Ṣé bá ka Quran yìí lánàá, Quran 9:14, ìfòòró le ju pípa lọ. Ẹ jà wọ́n lógun títí kò fi ní ẹ̀yin èèyàn níbi tá a bá dé yìí, ó jẹ́ pé tẹ́ bá ti rí anybody tó bá pera ẹ̀ ní Muslim ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ ti máa dáṣẹ̀ ríà fún wọn. Ó yẹ kẹ́ ti máa ṣe nǹkan tí ò dá fún wọn. Ipe ó pera ẹ̀ ní Muslim, àbá àfáà kan jáde, ó wá ṣe yamayama, ó yẹ kẹ́ ti máa ṣe kinní yẹn fún wọn. Ẹ wo nǹkan tó ẹ wo problem tó ti dálẹ̀ fún wa náà. Àwọn lógbòmọ̀ṣọ́ sí àwọn ọmọ olè lọ school, they are afraid anytime náà lè wà lọ́lẹ̀ wọ́n bá kidnap wọ́n pa wọ́n dànù. Ẹ wo wọ́n mo tún rá wọn kan, wọ́n mú wọn so wọ́n lọ́wọ́ sẹ́yìn báyìí, wọ́n dé ojú wọn, wọ́n dẹ̀ fi iná sí keg, wọ́n dẹ̀ nǹkan keg yẹn wọ́n kan sí wọn lára. Ẹ wo bó ṣe ń tọ́ṣù àwọn èèyàn, ẹ wo bó ṣe ń fi ìyà jẹ àwọn èèyàn. Òkè kí la ṣe nítorí kí ni nǹkan tí Yorùbá ṣe, kí la ṣe gangan? Ṣó lórí burúkú ni Allah yìí ni? Ẹ̀yin fúnra ẹ jókòó ẹ wo kíní yìí náà. Kí la ṣe tá Allah fi rán àwọn èèyàn pé kí wọ́n máa pa wá? Ṣé dandan náà fi ń ṣe ìsìláàmù yẹn? Ṣe bẹ́ sọ pé hẹ́ẹ̀lì wà, iná wà. Ṣé dandan náà fi ń ṣe ìsìláàmù ni? Bí mo bẹ́ẹ̀ èmi presently mi wà fat ni mo máa ń sọ. Àwọn pàdí mi tó jẹ́ tí mo ti bá sọ tó jẹ́ mi ò ta sí wọn mọ́, because mi ò bẹ Allah ò lè ṣe anything. Allah 100% èrè lásán ni, kò lè ṣe nǹkan kan. Muhammadu lè ṣe nǹkan kan, kò ní agbára kankan. Àmọ́ àwọn mùsùlùmí tẹ́ rí yẹn, àwọn lè rí tán bẹ́yàn lórí yẹn. Àwọn tó ń tẹ̀lé ọ̀rọ̀ Allah, ọ̀rọ̀ ẹnu Muhammadu, torí Muhammadu ni Allah. Àwọn gangan lè rí yẹn. So àwọn mùsùlùmí gangan ni ká bẹ̀rù. Ikú ni wọ́n. Àwa ń gbé inú ìlú pẹ̀lú ikú tó fẹ́ pa wá. Àwọn kan pera wọn pé mùsùlùmí ni mí. Ẹ ò dẹ̀ fọlọ́pàá gbé. Ibi mùsùlùmí ẹni ìpera ẹ̀ mùsùlùmí. Ìlú Britain tàwa yìí ní London wọ́n protest àwọn ò fẹ́ Islam mọ́. Àwa ò lè protest pé a ò fẹ́ Islam mọ́, a ò fẹ́ Fúlàní mọ́. Kí ni reason? Àwọn èèyàn wọ́n ti brainwash àwọn èèyàn. Mi ò lè sọ pé mi ò fẹ́ Islam no Ọlọ́run àdìgbà sọ pé àfẹ́ lọ sí fẹ́ sọ pé kò sọ Ọlọ́run ni. Wọ́n ti brainwash àwọn èèyàn. Yorùbá ò kì í ṣe Muslim, àwọn Arab ni Muslim. Yorùbá ò kì í ṣe Christian, àwọn gbé wá ní. Báyìí sí anybody tó bá identify as pé Christian Muslim ó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ kó tí ẹ ká ti máa dìbò fún olóṣèlú kan pé Mùsùlùmí ni mí, Christiani ni mí, vote for me, kíní kan. Wọ́n máa kó yín lọ sí Arab land ni òun rìn sí wọn fowó ra munitions tó máa fi defend wa, tó máa fi protect wa. Wọ́n ti kówó lọ Saudi, àwọn olórí burúkú ẹni wọ́n tún ń dùn pé wọ́n kówó wọn lọ Saudi. Ẹlòmíì tó ń fẹ́ yín Mẹ́kà báyìí, ìwé mo wà níbi ìtorí kíní kan, mo wà níbi ìtorí kíní mo ní àwọn ẹ máa wà wọn àpọ̀dà àwọn aláṣẹ dànù, àwọn akóti létà. Owó tó yẹ kán fi tún lu wa ṣe, kán fi secure lives wa àti properties wa, wọ́n kó lọ fún Saudi. Wọ́n ti ń pa wá báyìí. Àwọn mùsùlùmí òdodo ti dé báyìí. The earlier tá a bá tètè kúrò ní Islam, because àfi ká kúrò ní Islam kí gbogbo mosque yẹn kó reduce drastically. Bóyá ní city kan, bóyá mosque ẹyọ kan, mosque yẹn gan ó máa dá wọn níréyàn. Àwọn Fúlàní àfẹ́ rí wọn rárá, because Fúlàní ẹ̀sìn Islam náà ń ṣe. Tí ó bá dé sí mosque wọn ò lè ṣe anything. Inú mosque náà máa dé sí. Èèyàn ìwà ẹjí o àti àwa ń gbìyànjú àṣe wọn tá a lè ṣe o. Inú mi dùn pé gbogbo àwọn nǹkan tá à ń sọ òun lẹ ti ń rí yìí. Èmi náà sọ mo máa ń rò lọ́kàn pé wọn ò lè kọ́ńkà Yorùbá, but wọ́n máa strike Yorùbá bí ẹ̀mélòó kan kójú àwọn èèyàn tó là. Gbogbo nǹkan tá à ń sọ yìí ó dìgbà tán bá tó strike èèyàn kan àbí ẹni tó bá strike lẹ́ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta ojú àwọn èèyàn máa là. Ẹ̀ẹ̀kan tó ṣe strike ìsìn tí wọ́n wọ Ọ̀yọ́ tí wọ́n kó àwọn èèyàn tó pààyàn, àwọn èèyàn ti jáde, wọ́n ti ń pariwo pé ó dàbẹ̀ ní pé nǹkan táwọn èèyàn tó sọ pé Allah kìí ṣe Ọlọ́run, ó dà ń pò tọ́ lọ́n sọ. Àwọn èèyàn ti ń ronú. Àmọ́ inú wa ò wá dùn kán máa gbé ọmọ Yorùbá kán máa pa ká tó lè kẹ́kọ̀ọ́ wípé òótọ́ là ń sọ.
àwa ò fẹ́ kí nǹkan yìí ṣẹlẹ̀, a ò fẹ́ kán pa àwọn ọmọ Yorùbá la ṣe ń pariwo ẹ kúrò ní ẹ̀sìn Islam, ẹ protest pé ẹ fẹ́ Islam mọ́, ẹ lé Fúlàní dànù. Gbogbo àwọn àáfàá sheik tí wọ́n ń sọ fún yín pé Islam lọ́nà, ẹ kó ogun ẹ sọ fún wọn pé kán níṣó nú gbó, tàbí ẹ sọ fún wọn pé kán ka Yasin, ẹ ṣá wọn ládàáwò tí ò bá ti wọlé, tó bá ti wá wọlé ẹ sọ fún wọn pé ẹ ò fẹ́ gbúrò wọn mọ́ láéláé. Solution nìyẹn o, solution nìyẹn o, mo sọ yìí mo júrò. ẹ ṣe ká àkọ́tẹ́ fẹ́ kà náà ká lè drop àwọn èèyàn. ẹ̀ka kíní yẹn náà tó ráwọn èèyàn tiẹ̀ fẹ́ gbọ́gán ẹ kọ́kọ́ kà á náà. Okay. Only the Islamic Training Organization of Nigeria, ITUN, has petitioned the commissioners of police in Lagos and Ogun State, as well as state directors of the Department of State Services in both states, over what it described as an escalating wave of cyberbullying, hate speech, and religious intolerance targeted at Muslims on social media. The organization, under the leadership of its national chairman, said the petition, which seeks urgent and proactive intervention from security agencies, became necessary following the recent online attacks directed at Nollywood actors Abdulateef Adedimeji after the announcement of the birth of their triplets. Rather than celebrating the arrival of the children, several social media users reportedly mocked the Islamic names given to the babies, triggering outrage among Muslim groups and advocates of religious tolerance. ITUN described the attacks as disturbing and inhumane, noting that innocent children became targets of ridicule simply because of their religious identity. The group expressed particular concern over comments allegedly made by a social media user who reportedly referred to the newborns as slaves. iTunes said such language was offensive, degrading, and capable of provoking hatred and division in an already sensitive social media climate. Speaking on the issue, Sheikh said freedom of speech must never be twisted into a license for abuse, discrimination, or religious attacks. He stressed that the Nigerian Constitution guarantees citizens the right to practice their religion freely and to raise their children according to their faith without fear of intimidation or mockery. He warned that the continued silence around online religious intolerance could embolden offenders and deepen social media divisions. iTunes also pointed to what he described as a wider pattern of online harassment against Muslims in different parts of the country. The organization cited concerns raised by advocacy groups, including the Muslim Public Affairs Center, over frequent online attacks on Muslim women wearing hijab, as well as reports of targeted hate speech against Igbo Muslims in Southeast. According to the organization, such incidents reveal how social media is increasingly being used as a tool for division and religious hostility. The organization maintained that existing laws in Nigeria already provide adequate legal backing to address such conduct. It referenced the Cybercrime Act of 2015, particularly Section 24, which criminalizes cyber stalking, online harassment, and dissemination of offensive or hateful messages capable of causing fear, insult, emotional distress, or public disorder. Offenders found guilty under the law could face severe punishment, including fines running into millions of naira and prison terms. iTunes therefore demanded a public apology from the individual at the center of the controversy to the affected family and wider Muslim community. It warned that failure to do so may lead to prosecution under the relevant provision of the law. He said, the law is clear, and those who use social media to spread hate must understand that there are consequences for their actions. Mocking children and attacking families because of religion diminishes our humanity and threatens peaceful coexistence. Àwọn ilé ìwọ̀n bẹ́ẹ̀ ni jàre. Wọ́n jà náà ń tanra wọn. Wọ́n ní sóríire. Wọ́n jẹ́ ní gbádùn. Wọ́n Ọ̀tá ló máa pa wọ́n. Wọ́n rí Vanguard Mùsùlùmí ò ní nísìmí. Ẹ ní sóríire gbogbo mùsùlùmí. wọ́n rí kán fi sọ̀rọ̀ sí nǹkan tó ń lọ nílùú ṣùgbọ́n wọ́n rí láti fi sọ̀rọ̀ fún ẹni tó pe àbùdù ní ẹrú tí àbùdù ò kì í ṣẹrú ni ẹ má jẹ́ kán tàn yín o àbùdù ní ẹrú o ẹ má jẹ́ kán tàn yín o àbàbá àwọn ẹrú orúkọ rẹ̀ àwọn wọ́n lè ènìyàn translate ẹ̀. orúkọ ìtumọ̀ àbùdù ní ẹrú ẹ má jẹ́ káwọn èèyàn tàn yín
actually kò abẹ́rú mẹ́ta nínú nǹkan tó ń sọ yẹn kò sórúkọ ń bẹ̀ so àmì tó ń bá wí kò kàn wá ẹ̀jẹ̀ wọn àwọn tó ń ṣètò àmẹ́ntán bá wí kò tiẹ̀ kàn wá kò kàn wá àmẹ́ntán bá wí bàbá àwọn ẹrú. ms ẹ dẹ pray sura to unicef. jíjẹ ms ẹja jó ní tẹbàtẹ fẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ sáré ẹni pray pé sura bíbí to ti múra unicef wa. ẹ ti máa ń parọ́ jù àwọn ẹ̀yà àpá ẹ ti máa ń parọ́ jẹ́ máa wà parọ́ mọ́ kò dáa. Wallahi talai. All this alufa to the lie. Wallahi talai. Everything in my lane a lie. Wallahi talai. All this alufa to the lie. Wallahi talai. Everything in my lane a lie. Apa ewúrẹ́ sọ̀rọ̀. Igi gbasálámọ̀. Balẹ̀ àwọn èkúté. Oṣù pápín sí méjì. ojú Muhammadu ló tó èdè rẹ̀ nìkan. Wọ́n sọ Kùránì kalẹ̀. Ìwé ìtàn Kùrẹ́ṣì. Irọ́ ló mọ bá bẹ́ẹ̀. fídíò ọyá ẹbí sápẹ́ ẹbí sápẹ́ ojú Muhammadu ló tó èdè rẹ̀ nìkan. Àwọn ẹyẹ abílà. Ọyá ojú Muhammadu àwọ̀. Sura to UNICEF. ojú Muhammadu ló tó èdè rẹ̀ nìkan. Ẹgbẹ́ mọ yín wọ gúdù. Sáré fi yín pa cash. Tell your child made a good school. ojú àlá ló tó Bàbá tẹ̀. kọ agbélé takọ́tà iṣẹ́ láwọn ṣe lóòtù. Iṣẹ́ lóògùn Àti iṣẹ́. ìdè Ẹmúra Fẹ́ńdẹ̀s. iṣẹ́ afáànú bí ìdè ọ̀sùn. fíntọ̀sì Pagbo lọ́jọ́ àti sáálà. ìdè pé ìmáàmù Bí máa tọrọ báárà. ìdè pé àlùfà Ó dẹ̀ fẹ́ wàhálà. bó ṣe ń gbọmọ ilé Àwọn ké fìkà ṣìrì yálà. lórí Subhana wọn wa ta'ala. lásàlá. Àwa lọmọ Ọbàtálá. Ọ̀rúnmìlà ni bàbá ńlá. Akéré bínú lọ́gbọ́n aláàlá. Ó ẹ̀sìn dé ìrọ́dé. Nọ́fílé mi lọ́lé. Sùlẹ̀mọ́ àlá ló àbá tó nílọrin àfọ̀jà. Igbó pé ni wọ́n wí. Muhammadu ò lè kan. Ẹ̀sìn dé ìrọ́dé. Ifá bá mi kọ́lé. Àyájọ́ ń bẹ, àkóṣe bẹ nílé wa tó bá bá mi lọ́lé. Tó bá lọ kàwé Kùrẹ́ṣì. Sọ̀hí Buhari. ìgbà ló máa bá Sọ̀hí bẹ̀. Muslim. Abu Dawudu. Súnà Nísàáyí. Ìrọ́pọ̀ ìrọ́pọ̀. ojú Muhammadu ló tó sẹ̀. ẹ̀sùn àlá ò lè kan. Alifagba, did Muhammad marry a girl at the age of 6? Yes or yes no? he did it. Did he consummate that marriage at the age of 9? Yes or no? he did it. yes it is. Okay, is a 9-year-old a child or an adult? it's an adult. A 9-year-old is an adult. yes. Adult, yes. ẹ̀yin àfa ẹ má máa parọ́ mọ́. ńlá wa ẹ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ ṣùgbọ́n ẹ̀rù yìí ni problem tí mo ní a ti lè bẹ̀rù jù àfẹ́kù bọ̀ síbẹ̀ náà ikú yẹn ń pa wá ṣé kò wáá dáa ká kú lákìkanjú ju ká kú lójó lọ ká máa lọ ká máa jà ká lọ ní tìjà ní ti gbogbo ẹ̀ ṣé kò dáa ká kú ní ìyẹn ju kí Fúlàní lásán kan wá ní wọ́n gbé wa tán wá ń fi ọ̀bẹ gé wa lọ́rùn ikú ojó because mo pe ikú yẹn ní ikú ojó ṣùgbọ́n ẹni tó kú lákìkanjú òun ni ẹni tó dúró lórí ọwọ́ ẹ̀ pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ mo rẹ́dì ikú ojó ni ikú akíkanjú nìyẹn àwa ń kúkú ojó ó mà ṣe o ìran káàárọ̀ òjíire àwa la wá dà báyìí àgbàlagbà wa ti di láńgbáláńgbá àgbàlagbà gan kò gba nǹkan kan mọ́ ọmọdé mi gan sì gan ó ti lágbára ju àgbàlagbà mi gan lọ tó pe rẹ̀ lágbàlagbà ó mà ṣe o in fact kíní yẹn ó ń ká èmi lára torí pé ìgbà tí wọ́n ti ná wọ́n lẹ̀ wọ́n ṣe kí Fúlàní máa lọ jẹ oko kẹ gbé sẹ́ẹ̀tì kámẹ́rà kẹ wá máa ṣe Fúlàní ti ń jẹ ko ẹ̀yin ìjọba wa ẹ pa wá o I said it then mo ní ìran Yorùbá kì í ṣe gbogbo ohun tá à ń ṣe yìí ẹ wọ́n lẹ̀ fún Fúlàní tó wá joko yín you don't need any camera for it ṣe rí fóònù tán gbé wá iṣẹ́ tó ń ṣe ó pọ̀ o ṣùgbọ́n wọ́n tún fi báyé wa jẹ́ level kangan Fúlàní jẹ oko ẹ tún sẹ́ẹ̀tì kámẹ́rà ẹ wò mí o ẹ gbà mí o ìjọba o wọ́n ti jẹ mí lóko níwọ̀ tó yẹ kó o ti wọ́n ilẹ̀ fún wọn o ṣẹ̀ ń sẹ́ẹ̀tì kámẹ́rà are you for real mo ti ń sọ kinní yẹn over 3 years rèé tèmi ti sọ̀rọ̀ yẹn káwọn ọkùnrin tó yẹ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa léwé kẹ́ fún àwọn kinní àwọn Fúlàní ní nǹkan jẹ kán wọ́kú ọkùnrin la wá ń rí tó ń sẹ́ẹ̀tì kámẹ́rà mi ì mọ bí tá a gbà débi o in fact mi ì mọ bí tá a gbà débi káfí wọn ní ẹjá fi ẹ̀tẹ́lẹ̀ kẹjá palàpalàpá ẹjá fi gbogbo ẹjọ́ tá à ń rò ilẹ̀ ẹjọ́ òǹràn kankan àwòyẹ náà ìsìn lásán lẹ́jọ́ wà fún we need action what is the action that we need to come out in mass
We need to come out in mass. Let the government know that we are not playing. Let Oba and Ijoye know that we are not playing, because those Oba and those Ijoye, they don't care whether we live or not. What they are after is how they will survive, what they will eat. That is what they are after. Nǹkan táwọn ọba, ìjòyè, ẹ̀yìn, àǹkó, ìjọba, nǹkan tán wà after ojú ọ̀rọ̀ ẹnu wọn lọ. Gbogbo wọn náà dẹ̀ ní, ẹ má gbàgbé, gbogbo wọn ni wọ́n ní visa ìlú mi o. Gbogbo wọn ni wọ́n máa ra tíkẹ́ẹ̀tì láàrin ìṣẹ́jú mélòó kan tó bá dojú ẹ o. Tán máa sá kúrò o. Tán máa padà fi àwa ilẹ̀ o. Ṣé kò wá dá ká tètè lanu, ká tètè sọ̀rọ̀, ká tètè sú ẹpọn wọn mú? Ká tètè fa ẹpọn wọn ṣólóṣólóṣóló pé tẹ́ẹ̀ bá ní tẹ́ fẹ́ ṣe má báyé wa jẹ́. Gbogbo wọn tó bá délẹ̀ tán wọ́n á sá lọ ni o. Ó bẹ́tà kẹ́ ẹ jẹ́ àtètè pariwo síta. Let us come out in mass. Ẹ já jáde. Ẹ wọ́ lọ sí irú Ògbómọ̀ṣọ́ yẹn sìn. Mo ṣì ń study lọ́wọ́. Gbogbo ibẹ̀ yẹn ṣì ń dá. Ẹ tí ì jáde síta. Ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ wà ń bí tẹ́ ń gbọ́. Ẹ tí ì kóra yín jọ. Kẹ́ ẹ tètè wá bẹ́ ṣe máa ṣe protest. Ó yẹ kẹ́ ẹ ti wọ́ lọ sí ilé ọba yín by now. Ó yẹ kẹ́ ẹ ti wọ́ lọ ilé ọba yín by now pé kí ni ọba ń ṣe sí ọ̀rọ̀ ìlú tí ò bá lè protect àwọn ọmọ ìlú kó kúrò lórí ìtẹ́. Yes. Tí ó bá mọ̀ pé òun ò lè ṣe é, kí ló dó jókòó síbẹ̀ fún? Ọba tó jókòó sórí ìtẹ́ tí ìlú túmọ̀ lórí, òun náà nítàn tiẹ̀. Ọba tó jókòó sórí ìtẹ́ tí ìlú dẹ̀ ń dá, òun náà nítàn tiẹ̀. Àwọn ọba nǹkan la rí tán fẹ́ Fúlàní kiri ni, tán gbé Fúlàní níyàwó. Wọ́n á tún fẹ́ ṣèkómọ, kìkì Fúlàní ló máa wà nú pálásì wọn. Gbogbo ẹ̀ là ń rí. Gbogbo ẹ̀ ló nítàn. Ṣùgbọ́n àwa èèyàn náà, àwa individual, kí là ń ṣe láti fẹ́ fi ran nǹkan yìí lọ́wọ́? That is my own problem. Ẹ̀rù wa ń bà wá, a lè sọ̀rọ̀. Irú bí mo ṣe ń sọ̀rọ̀ sí, ẹlòmíì lè ní ó ti sọ̀rọ̀ ju orí ẹ burú ni, ẹ má bọ̀ wá. Ṣé ìyá wa Mọ́remí ò fọmọ ẹ̀? Ṣé ìyá wa Mọ́remí ṣé wọn ò sọ̀rọ̀ ni? Kẹ́ ẹ tó ní kí n má sọ̀rọ̀. Ṣé ìyá wa Mọ́remí wọn ò jà ni? Láti fi jẹ́ pé kí ìlú wọn gba òmìnira. Ẹ wá ní kémi ó má sọ̀rọ̀. Ta ló sọ bẹ́ẹ̀ fún yá? Kíkanjú lèmi. Èmi ò ń bẹ̀rù ogun. Èmi ò bẹ̀rù ogun o. No and no. Ẹ̀yin obìnrin wa, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ẹ̀yin obìnrin lèmi tẹ̀. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ẹ ṣe protest. Ẹ̀yin ìyá wa, ẹ jáde, ẹ tú gbogbo ọyàn lẹ̀. Ẹ bọ́ta, ẹ já lọ́jà. Yes. Kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ má bẹ̀rù pé ẹ fẹ́ lọ ọ̀run àpáàdì àbọ̀ ọ̀run rere. Kò sí ọ̀run rere kankan àtọ̀run àpáàdì kankan. Ìlú ta tó sì ń padà bọ̀ wá sí náà nìyẹn. Because àwa tá à ń kú náà la tún padà wá yìí. Yes, àwa tá à ń kú là ń padà wá yìí. Kí la wá ń bẹ̀rù kú fún? Kí la ń bẹ̀rù kú fún? Ṣó wá dá kankan máa pa wá bí ẹyẹ, kán máa pa wá bí adìẹ. Àwọn ìyá wa tó dẹ̀jà lọ́jọ́ wọn ni. Ẹ wo bọ́n ṣe ń darúgbó. Wọ́n lo 140, 130, 120. Àfẹ́jà gẹ́sìn ṣáájú 70, 80 lọ mọ́ náà ká tó kú ni. Kí wá lóde tá a ṣe kúkú jà ká mọ̀ nǹkan tá ń ṣe lé lórí. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀yin tẹ́ wà nílé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe movement. Ẹ má tiẹ̀ wá sọ fún wa lórí TikTok àfẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ kàn jẹ́ káwa ó máa rí fídíò àwọn movement yín. Ẹ jẹ́ ká máa rí ẹjọ́. Go and fight with your children. Olórí burúkú ni ìwọ ìgbà tẹ́mi wà lé mi ò ń ṣọ̀lẹ́ bíi tiẹ̀. Lọ bèrè mi tó bá mọ̀ mí, lọ bèrè mi. Mi ń ṣọ̀lẹ́ bí olórí burúkú wọ́n tó pera ẹ̀ ń Buhari ẹ̀fọ́rí ọlọ́fọ́nú èèyàn. Èmi ò kí ń ṣojo bíi tiẹ̀. I am never a coward. Go and ask about me. You don't know me. That is why you said I should go and fight with my children. Ìyá mi gan tó bí mi máa ń bẹ̀rù mi ni. Kò sẹ́ńtẹ́ mi ò lè fèsì. Òun wáìnì ni. Eléyìí má tún gbọ́ yàtọ̀ o. Ṣé òun wáìnì mi ni èmi? Don't let me give you story here. Mi ò wá ń bí láti wá sọ fún mi. Màmá ẹ má dá lọ orúkọ rẹ̀ ní. Ṣé orúkọ bára wọn ni ara àwọn Fúlàní ní bẹ́ẹ̀ ni. Ẹ má dá lọ ẹ dákun. Ẹ̀yin èèyàn wájú ẹja jí o. Ẹja jí o. Ibi tá a bẹ̀rù dé yìí kò sẹ́rù kankan mọ́. A fẹ́ wọnú iná ṣùgbọ́n a ti wà nínú iná rẹ̀ di iná tí ń jó wa lọ́wọ́lọ́wọ́. Inú iná tá a fẹ́ lọ yẹn ó ti ń jó wa lọ́wọ́lọ́wọ́. Ẹ wo bó ṣe ń gé orí. Àwa ọmọ Yorùbá náà pa bẹ́ẹ̀ yẹn. Ẹ wò kíní ẹ jẹ́ nǹkan tó bà èmi nínú jẹ́ lọ́pọ̀ o. Bàbá mi fá gbọ́ tèmi, ẹ gbóhùn sókè ẹja gbọ́ látọ̀dọ̀ yín sà. Mo ṣe ẹ̀làbọ̀ yìí bọ́ sí fún gbogbo ilé. Ṣé rí ẹni tó bá jẹ́ ọmọ Òṣogbo níbí báyìí, Ọ̀ṣun State, ẹ máa múra Òṣogbo ló kàn. Àná mo lọ kí pàdé mi kan ní Òṣogbo. Wọ́n máa ń pè bẹ̀yẹn ní Àgàngà ní Kélébé. Bíi 5 acres ìní Fúlàní náà ti fi ra ilẹ̀ síbẹ̀ yẹn. Ó ti súnmọ́ nílùú kò jìnnà rárá láti express síbẹ̀ bóyá ọ̀kadà bóyá bíi 500 naira lèèyàn máa gùn débẹ̀. Wọ́n ti wá ra ilẹ̀ bíi 5 acres síbẹ̀ tán kú mọ́lù sí. Wọ́n ti kọ́lé síbẹ̀, àwọn ilé tán máa ń kọ́ yẹn. Wọ́n tún ti kọ́ flat, àwọn ilé block wọ́n ti kọ́ síbẹ̀. Wọ́n wá gbé keep off military zone. Wọ́n gbé sí gbogbo títì yẹn lọ báyìí. Àwọn tó ilé dẹ̀ ti wà ń bẹ̀ táwọn èèyàn ọmọ Yorùbá náà tún ti kọ́lé súnmọ́ bẹ̀. Ibi tí pàdé mi yẹn ìgbà tí mo dé mo ní kí ló dé tó wá kọ́lé síbí báyìí.
ó ní òun náà mọ̀ pé wọ́n máa padà ta ilẹ̀ yẹn fún àwọn Fúlàní pọ́n ti ta ó ní táwọn àwọn lè sùn èmi gan àná yẹn èmi ò lè sùn bí owó mọ̀ jẹ́ èyí tí mo wá bẹ̀ yìí iná máa wá ká wa mọ́ kò jìnnà sí gbòòrò rárá àwọn ọba wa iná náà dẹ̀ ń ta ilẹ̀ yẹn fún wọn àwọn ọba wa náà ní number 1 problem wa ní ilẹ̀ Yorùbá torí owó tán dẹ̀ fẹ́ gbà ni ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Òṣogbo èmi ò ń sọ ọmọ Òṣogbo bọ̀ tá bá ní ká protest ká lọ síbẹ̀ I'm ready to support ẹ jẹ́ ká lọ wọ́ ọba torí bí wọ́n ṣe lajúlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tán fi ń wọnú wọn díẹ̀ ènìyàn àwọn ilé màmá claim pé irọ́ àwọn ń já wọn gan gbé àwọn ẹsẹ̀ Fúlàní kìíní kan ọmọ ìyájọ ni wọ́n ṣé Yorùbá a ní access ní ìlú tiwọn débi pé wọ́n kọ́lé wọ́n tún gbé keep off military zone ní Fúlàní sí orí ilẹ̀ Yorùbá àwádẹ́ ń wò wọ́n a dẹ̀ believe pé kò sí nǹkan kan ó di ìjọba bá tún wá dùnyàn lọ́rùn àwa bọ́ sí social media a máa sunkún wọn everybody gbogbo àwọn tó wà ládùúgbò yẹn school wà ń bẹ o school jìnnà síbẹ̀ rárá school àwọn ọmọ kéèké yẹn wọn rí nǹkan kan ṣe sí báyìí gbogbo wọn ń wò bí mùsùlùmí kàn jẹ́ kí gbogbo wa jáde ká wọ́ lọ ọ̀dọ̀ kábíyèsí ká lọ sórí ọ̀dọ̀ kábíyèsí pé àwọn pípù yìí kí ni plan wọn gan fún wa màálù tó kàn pọ̀pọ̀ kí ni tó bá jẹ́ ẹran ni kán máa kó ẹran wọn lọ kán kúrò ní orí ilẹ̀ wa wọn ní ṣe ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo tẹ́ bá lọ wo most àwọn ilé tó wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn security tán sọ́bẹ̀ Fúlàní àwọn bàrìbá àwọn yẹn náà sọ́bẹ̀ ọmọ Yorùbá ò lè fi ọmọ Yorùbá sọ́lé mọ́ àwọn Fúlàní ni wọ́n fi ń sọ́lé báwo ni wọ́n ṣe wá ní mọ gbogbo àṣírí wa ní ìgbàgbọ́nú ara wa gan mọ́ láti sọ pé ó yá ọmọ Yorùbá sọmọ Yorùbá ní community mi afẹ́ ní ká gba ọlọ́dẹ à ń ṣe meeting náà sọ pé ẹ jẹ́ ká gba àwọn Fúlàní yẹn o wọ́n máa ń lóògùn wọ́n máa ń ṣe kinní kan imagine kí Fúlàní máa sọ wa láwọn tán ń pa wá díẹ̀ tẹ́ bá wá wí Mùsùlùmù ni wọ́n Mùsùlùmù làwọn Fúlàní náà wọ́n jọ ń kírun ni wọn àti bá wọn jà gan odò tí wọ́n bá sọ̀rọ̀ jù ìyá wa mo ti sọ̀rọ̀ kan rí tẹ́ bá rántí ìgbà táwọn Fúlàní tán da màálù wá jẹ pineapple farm mi tí a lé wọn pa lọ́jọ́ yẹn mo gbé màálù kan mo gbé lọ sí station at the end of the day olórí gbogbo Fúlàní Ọ̀ṣun state iná pè tó wá bá wa ní station o DPO yẹn on side wọn ni tó tún jọmọ Yorùbá wọ́n bà gbogbo fáàmù yẹn bà fáàmù yẹn jẹ́ ìgbà tẹ́lẹ̀ Èdùmàrè wá ṣe Fúlàní kan kò ju bóyá bí oṣù kan tí ìṣù yẹn ṣẹlẹ̀ bí Fúlàní kan ṣe kú nù àmọ́ tó pa sí àráǹdì oko yẹn bí àwọn ọlọ́pàá ìbọn ṣe ń kó everybody nìyẹn mo ní láti jápa mo sá lọ ni o mo sá kó Nigerian time gbà yẹn wọ́n padà mú ìkànnù family wa ọlọ́nkẹ̀lẹ́gbọ̀n yìí nílẹ̀ wọn ni imagine kí tó bá hàn dẹ̀ ti ṣàbúrú fún àwa tá a ní fáàmù níbẹ̀ yẹn tí wọ́n ti ń ṣàbúrú fún wa tá a ti ń rìpọ́ọ̀tì wọn rí nǹkan kan sí fáwọn Fúlàní yẹn tẹ́ bá lọ ọ̀dọ̀ wọn máa wá ní àwọn Fúlàní tán jiyàn gbé tán da màálù ìjókòó wa pé kò ń ṣe àwọn tán wà ní ìkí àwa ń bíbà pé wọ́n máa ń wá lóru ni àwọn ọlọ́pàá tán dẹ̀ dọ́mọ Yorùbá náà àwọn náà dẹ̀ sọ fún wa pé tá bá ti rí wọn mú ká mọ̀ hàmù wọn ká mi ṣùpá mú wọn wá nǹkan wá tún ṣèkánnu wọn Ọlọ́run ní kí nǹkan ṣèkánnu kì í ṣèmi mo pa kì í ṣàwà láfi nǹkan sí at the end of the day wọ́n dẹ̀ tún fọlọ́pàá kó wa tábà ní ká jáde bẹ́ẹ̀ yẹn sọ ìyá wa òun ṣe pa àwa àkàwà jẹ́ pé àbẹ̀rù bọ̀ àléèyàn at the end of the day ní tán bá mú wa tán bá ní kinní ó tún mọ àwọn tí a lè lọ sáré pé àwọn babaláwo wa a nídìí ẹ̀pù wọn kan fún wa ní nǹkan tá a lè jù lẹ́lẹ̀ sí irú bí tí mo tiẹ̀ sọ yẹn kákàn lọ ju nǹkan bẹ́ẹ̀ kí gbogbo màálù wọn wọ́ kú dáhùn nǹkan padà sílùú wọn bọ̀ àwọn babaláwo wa náà tábà lọ bọ́n wọ́n mọ̀ ní Ifá ní kéèyàn mọ́ sí kà Ifá ní kéèyàn mọ́ sí gbogbo nǹkan ní wọ́n jọ mọ́ kà lójú tiwọn àwọn pípì dẹ̀ ń wọnú ẹ̀ dẹ̀ ń pọ̀ Ifá ní ká ṣe sùúrù títí wọ́n ti ń pa wá. Ifá ní ká ṣe sùúrù náà máa sọ fún wa àwọn pípì dẹ̀ ní òun ṣe sùúrù ẹ̀wù bá ṣe ń du ọmọ Yorùbá lọ́rùn àwa ní agbára mọ́ gbogbo àwọn tán fi jẹ olúọdẹ tó dólúọdẹ ládùúgbò wa ń bíbà àárọ̀ báyìí ẹ̀ jí bá mọ́sáàsì ni ó bá tó dọ̀ gbogbo wájú rẹ̀ ti dúdú olúọdẹ tí mo ń sọ fún pé ìjọ tó bá fẹ́ bọ Ògún pé kó jẹ́ kí n mọ̀ pé mo máa ra gbogbo nǹkan tó máa fi olúọdẹ sọ pé òòṣẹ́ bọ́ńtò wọ́n dẹ̀ fi jẹ olúọdẹ ẹ̀dá àkùnṣe Kùránì lolúọdẹ ó fi jà gbogbo wọ́n ti bá yí ẹjẹ́ máa wọ ọmọ Yorùbá lọ ẹ̀yin tá ẹ jẹ́ ọ̀dọ́ tẹ́ ẹ bá fẹ́ kú ẹ jẹ́ kí gbogbo wa tètè bẹ̀rẹ̀ sí ní ìsọ̀rọ̀ social media nìkan àwọn bàbá wa àwọn Bẹ́nílé àwọn MSBABA àwọn ìyá wọ́n ti gbìyànjú tó wọ́n ti là wá lójú ẹ jẹ́ káwa náà jáde tó bá já wa mẹ́wàá la bá rí àwa kọ́kọ́ kó jọ náà lọ́sùn state díẹ̀ a máa pọ̀ sí but everybody believe pé kò lè kà wọ́n pẹ́sẹ́ ń ṣe l'Ógbómọ̀ṣọ́ náà nìyẹn àwọn àmọ́ kó lè kà wọ́n ó dẹ̀ ti sún wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí Òṣogbo ló kù tá bá tètè múra ká tètè mọ́ pariwo báyìí tán gọ́ọ̀mẹ̀ntì náà bá ti rí i pé à ń pariwo kò ń ṣe dandan ní ká bá anybody ẹ jẹ́ tá bá wọ́ àmọ́ tó ráwọn tó máa join wa kákàn wọ́ jáde pé sẹ́ àwọn Fúlàní àmọ́ èèmọ̀ àrẹ objective fún kí ni ìtumọ̀ keep off military zone tán kó jọ sán ní nǹkan ń bẹ ní ṣé ọmọ Yorùbá gan ọlẹ́ kan ra ilẹ̀ báyìí kọ́dẹ̀ kó keep off military zone síbẹ̀ ṣé wọ́n ní wá gbẹ̀yàn láti ṣe pé bóyá military ni wọ́n
Fúlàní mo ti send gbogbo fídíò mo ṣe fídíò bẹ̀ lẹ́ni tí mo kọjá ń bẹ̀ mo dẹ̀ send ẹ̀ sí bẹ́ẹ̀ MSBABA mo ti send fídíò yẹn sí wọn tán bá ti wo chat wa máa rí kán fi sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ olórí gbogbo wọn wọ́n believe pé muslim to muslim ni at the end of the day náà wọ́n padà pa gbogbo wọn ni tí wọ́n bá mọ̀ nígbà bá pa gbogbo tán ṣe bẹ́ẹ̀ kékeré lélẹ́ tán sì ṣe yìí o wọ́n sì tún bọ̀ ní tí wọ́n ń bọ̀ kẹjẹ ká ètè múra Elédùmarè yóò dúró tí Ọlọ́run sọ àwọn nǹkan tèmi kàn fẹ́ contribution mi nìyẹn kí n bọ́lẹ̀ kẹ́lò mi lè wọlé. àṣẹ o bàbá mi ẹ káàbọ̀ sá Mr. Olúwafẹ́mi ṣe wà bẹ́ẹ̀ ẹ máa gbóhùn sókè. wà ń bẹ̀ ẹ wò ìyá wa ẹ ṣé gan ms everybody àwọn tí mo tiẹ̀ rántí tí mo rántí dárúkọ ẹ ṣé gan mo ṣe jọmọ ẹdẹ yìí tó jẹ́ pé gbogbo ẹ ṣe ń lọ gbogbo nǹkan wọn gbogbo ẹ ń dà ó ń ṣojú wa à ń ṣiṣẹ́ lágbára Ọlọ́run lágbára Elédùà gbogbo àwọn mùsùlùmí tó bá yẹ ń ṣiṣẹ́ bá wọ bandit lọ máa kó sí gbogbo mùsùlùmí tó bá ti jẹ́ mùsùlùmí bá wọ bandit lọ máa kó sí láyé ẹ̀ nígbà wọn ò ní fi bandit ò ní pa ẹ̀yẹ Elédùà ò ní jẹ́ tó gbẹni tó gbọ́mọ Yorùbá tó bá ti wọlé Yorùbá pé ká burú kí àwọn bandit tó bá ti ń talẹ̀ fún bandit ọba tó bá ti talẹ̀ fún bandit náà ló máa pa gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ èmi mo ṣe wáyé sí gbogbo nǹkan bẹ́ẹ̀gàn ẹ̀ sọ pé kọ́ dà nǹkan lẹ̀ gbogbo nǹkan ìyá ní sọ fún wọn láti gbogbo kó wá tẹ́sí wọn ẹ̀ kókó tó mú lọ́bẹ̀ kó tó lọ sọ́lẹ̀ lórí ilẹ̀ pé kó pa màálù ẹ̀kọ́ lè kọ́ ẹ̀dì ẹbí márùn ẹ̀ tẹ̀sí ogun yẹn lára wọn tó bá ti kú ẹgbẹ́ lọ́bẹ̀ ẹ̀ dálẹ̀ kódà gan ẹ̀ ní dé police station ẹ̀ tẹ̀lé sọ pé ẹ̀ ní sọ pé àwọn bandit wọn wá jókòó ẹ̀ ní sọ ẹnìtì ẹ̀ kọ́ sọ́ọ́lẹ̀ ń bẹ́ẹ̀ lọ àti àtẹni tó ní màálù àtàwọn tó bá ṣe ń kọjá níbi sàkání ogun yẹn tẹ̀lé ìdálẹ́ báyìí kọ́ máa kú gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ pé wọ́n the government is failing us wọ́n tún wá tutọ́ ibi ìjọba APC mo rí láyé ibi tó jẹ́ pé nǹkan ń ṣẹlẹ̀ ọ̀dẹ̀ tún kàǹpẹ̀ wọn lọ mo wá rí ìyàwó ilé tó ń gbé bánà APC kiri láàrú kùtùkùtù ṣe tó bá yẹ kí gọ́ọ̀mẹ̀ntì yẹ ó provide iṣẹ́ fún ẹ ṣe máa gbé bánà APC láàrọ̀ the government that is failing you and you are still carry the banner early morning mo ṣe wà tí mo àwọn èèyàn tó kọ́ máa fojú wo àwọn babaláwo ṣé àfáà tó jẹ́ pé tó sọ̀rọ̀ ẹ̀ di babaláwo you test on what they give you a máa test nǹkan tó bá gbélé wa lọ́wọ́ mo ń lọ sí Èkìtì báyìí mo fẹ́ lọ test gbogbo àwọn oògùn tó bá wà ń bẹ̀ ni bá fún mi ní nǹkan tí bá rí kókó rè bẹ́ẹ̀ àwọn ìpè wọ Fúlàní náà nìwọ náà ó ti di Yorùbá ní irọ́ ni a máa fojú Fúlàní ẹ̀ wọ ẹ̀ ni Èkó tí mo wà mo mọ̀kọ́ tó ń ṣe fún mi everyday ibi tá a ṣe ń tàn gbogbo bus stop yẹn báyìí lọ́kadà ti kún bẹ́ẹ̀ àlè tó bá sọ̀rọ̀ pàǹdí wọn máa lò ẹ́ àbókí sọ fún lóyún pé wọ́n dáàbò bá ní ṣégi nígbà ewu kí ní bòbó tó yẹn sọ báyìí tí wọ́n dẹ̀ ní kékeré bàjẹ́ wọ́n máa padà ṣáìdì ẹni mo step back tó yẹ kí mo ní bí oògùn kan bí àrùn kakọ tí mo kàn lè fi nu lára táwọn máa yí mi máa dẹ́ sáà tí mo tó máa dẹ̀ máa lọ. àwọn onígbò kò tí ì dẹ́kọ̀ mo fi Ọlọ́run bá tó dá mi ṣe lẹ́rìí Èkó lòkú máa sùn tó máa sùn tó máa pọ̀ Èkó yìí ta ṣe ta wà yìí tí mo wà yìí ilé òkú máa sùn tó máa pọ̀ bọ̀. bàbá mi ta ló sọ fún yín pé wọn ò tí ì dẹ́kọ̀ ẹ rí fídíò kan ní àná àbíjẹta tí ayé ti pariwo pé bandit ti dẹ́kọ̀ wọ́n ti dẹ́kọ̀ ó náà wọlé wá ká ilé àwọn ọmọ òun náà wọlé wá ó ti ń dẹ́kọ̀. nǹkan tí mo yẹ sọ pé wọ́n rò pé kò tí ì dẹ́kọ̀ ni pé àwọn rò pé kò tí ì dẹ́kọ̀ ni pé àwa tá wà tá à ń ṣiṣẹ́ transportation la mọ dreams táwọn people yìí tó ń ṣe everyday gbogbo bus stop tó bá ti wà báyìí wọn àti jẹ́ kí mọ́tò àwọn ẹ̀mọ́ máa bẹ èmi ọmọ Yorùbá mo wá ń bẹ àbókí ipe kó jò tó olóko kúrò lọ́nà fún mi ṣé kò yí pé ọ̀nà ló wà ní èmi ọmọ Yorùbá ọmọ Yorùbá ni mo mú ilẹ̀ Yorùbá oúnjẹ Yorùbá ni mo jẹ dàgbà mi ò jẹ oúnjẹ àbókí ṣé mo jẹ fúráàlì ṣé mo mu fúráàlì ṣé mo jẹ oúnjẹ àbókí àwọn tẹ́kùn mi ò lè bá wọn gbé fún ìṣẹ́jú kan wọ́n hùn ìdí àràbá ń bẹ̀rẹ̀ mo mọ bó ṣe live life kí ló ṣe wá ìwé Yorùbá ẹ jọ ìwọ tó bá fún ẹ lóògùn tẹ́sí ẹ má believe Bible la má believe mo ti má bínú kẹjọ mi pọ̀ mo ti lọ sí ṣọ́ọ̀ṣì sí àtìgbà tí program yìí ti bẹ̀rẹ̀ mo máa pa ṣọ́ọ̀ṣì jẹ díẹ̀ I do it mo practice bit by bit church have criticized me tí mo wọ short nìkan àti shirt lọ ibi pa mi lọ lọ́jọ́ yẹn ní máa dẹ̀ sọ fún mi pé on serious human being omi dẹ̀ fẹ́ máa jábọ́ lójú mi pé èmi lọ serious human being ṣé ọmọ kan tó gbé mi débi ni
ọjọ́ tí mo wá rí ṣe native wo tó fine láyé dẹ̀ wá sọ fún mi pé bí mo ṣe fẹ́ kó máa rí lélẹ̀ inú mi dẹ̀ ń bàjẹ́ kò mọ damages kò mọ so that means lómi tí o bá ní capacity láti ránṣẹ́ lọ ṣọ́ọ̀ṣì kò lè lọ ṣọ́ọ̀ṣì yín nìyẹn. bàbá mi kílẹ̀ ń lọ ṣe ń ṣọ́ọ̀ṣì irọ́ náà ni gbogbo ẹ̀. mo ń sọ fún yín pé díẹ̀ ni mo fi kúrò gbogbo àwọn kan yẹn ló wá lọ flashback mọ̀ pé ọlọ́run lèmi ló ń sìn gbogbo ni mo rí kíní yẹn wò nígbà táwọn ms tó fi àwọn òye yẹn tó fi sí mi lórí báyìí tí mo ètò láyé ọ̀pọ̀lọpọ̀ ètò láyé mo sọ àwọn èèyàn tí mo gbọ́ ifá mo geography àwọn èèyàn bẹ́ẹ̀ lọ tí máa kọ̀ já sí fúgàmù tó kọ̀ máa sọ̀rọ̀ kí ẹ̀sìn tí máa lọ ká ṣe lóòótọ́ ni mo ti mú àti mo fẹ́ sọ kankan fáwọn èèyàn tó wọ́n mọ̀ gbogbo ìṣà tó bá ń ṣe ilé yìí tó bá fi bẹ ọ̀rẹ́ ajé ẹ̀ tó tí ò bá gbé ẹ̀ kò ń ṣe ọmọ Yorùbá ni mí mo bí Ògún èmi àtijọ́ tí mo ti ṣiṣẹ́ tí mo ti lọ ṣọ́ọ̀ṣì mi ò dá ẹni tó lè dá ráìsì sí ilé mo dẹ̀ bẹ Ògún láàrin ìbẹ̀rẹ̀ ọdún yìí ó dẹ̀ ṣe fún mi mo ń dẹni tó ń ràn kọ́ fúnra mi mo máa lọ bí iṣẹ́ owó ń dúró sí mi lọ́wọ́ nítorí pé kí ni mi ò lọ gbàdúrà ṣọ́ọ̀ṣì kí lọ ṣe pé fóònù kógo ẹ wá náà kó wá fìyà jẹ mí ẹ sóre fúnra yín ẹ̀yin náà ṣiṣẹ́ people no want to work they want to pray ayé yín ti bàjẹ́ ni ṣé dandan ní kẹ́ gbàdúrà ni ṣé dandan ní kẹ́ lọ dá ìfìjì ni ayé yín ti bàjẹ́ ni ẹ̀ ní kò tẹ́lẹ̀ fà ayé yín ṣe ni àfihàn àdúrà yálà tí lórúkọ Jésù kò dẹ̀ ní dàkú pásọ yẹn ìkọ́tẹ́ ti ṣe fún mi ẹ̀yin pásọ ìkọ́tẹ́ ti ṣe fún mi tásìkò tó bá dojú ogun náà ẹ̀yin náà mí inú yín máa pa díẹ̀ nú yín ẹ̀yà àfáà burúkú yìí àjọgbé yín mo mọ̀ kọ́ tẹ̀ ń ṣe fún mi o ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí mo kọ́ tẹ̀ ń ṣe o ọjọ́ kan ogun máa dé ẹ máa rí ẹ̀yà àfáà burúkú ló ṣì ẹ̀yà àfáà tí jòkó tó yóò délẹ̀ mo mọ̀ gbogbo yín o ọjọ́ kan ogun máa dé ó máa kó gbogbo yín lọ ó máa kó yín táwọn ọmọ Yorùbá máa ní gbà ọmọ Yorùbá tí ò bá change orúkọ ẹ̀ ọjọ́ náà ń bọ̀ ó lè jẹ́ mi náà máa bí ẹ kíkí lórúkọ ẹ̀ tó ń dá pé mufti lórúkọ ẹ̀ máa bẹ́ẹ̀ lọ́rùn ni bí bandits ṣe fídíò nínú náà bá ṣe fídíò máa bẹ́ẹ̀ lọ́rùn ni ẹ máa rò pé rẹ́ ni ọjọ́ yẹn ń bọ̀ wọ́n ní pé lọ change orúkọ yẹn ẹ̀fẹ́ change àbí ẹ̀fẹ́ change ẹ̀ má wọ̀rì nígbà tó bá ní kó mẹ́ná ẹ̀ wá tó fẹ́ fi ṣe àmì ìdánimọ̀ ẹ̀ wípé ṣe òkè sọmọ Yorùbá ni ẹ̀ tí mo lọ rí Abdulaziz bẹ́ẹ̀ má wọ̀rì ọjọ́ kan bọ̀ ó máa rí bẹ́ẹ̀ wípé mi wà nífẹ̀ẹ́ mi méjì wípé ogun máa dé èmi yóò bẹ̀rù kù ìbáwọn àwọn náà fẹ́ lọ sọ́run èmi ò lọ sọ́run èmi fẹ́ jà fún lómìnì èmi ò lọ sọ́run èmi fẹ́ jà báyìí wípé ìṣẹ̀bọ̀ ọ̀hún tẹ́lẹ̀ irọ́ ni èmi fẹ́ jà báyìí fún rẹ́bi jagun fẹ́ mi jagun ni ìbá lọ sí kìtì máa ṣe oògùn máa tẹ́sítọ́ọ̀nì máa sọ fáwọn ọmọ ìyá mi náà máa sọ fún bàbá mi máa sọ fáwọn ìyá mi pé báyìí lọ tẹ bá mọ̀ ẹ̀yin náà ẹ mójútó ra yín mi ò lè gba gbogbo èèyàn mi I can't save everybody ọ̀rọ̀ ẹnu mi mo kàn lè sọ fún yín adé dira mi ò lè travel lọ sọ́dọ̀ dáàdi mi lẹ́kìtì mo ẹ̀wù wá ń bá mi èmi ò mọ̀ wí torí ọ̀tọ̀pọ̀ ti dé Ọ̀ṣun Òṣogbo mélòó lẹ́kìtì mélòó ni gbogbo bíbà mélòó ni gbogbo bíbà. bàbá mi wọ́n wà lẹ́kìtì náà kò síbi tó ṣèfù náà báyìí. èmi ò mọ ekele gbogbo life mi is very terrible gbogbo ìgbà nínú mi máa ń bàjẹ́ nínú Nàìjíríà yìí pé ipò wọn dá mi sí Nàìjíríà wọn bí mi sí Nàìjíríà yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì ogun mu tógun bá dìbò mọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì APC gbogbo yín náà máa fi rúbọ ogun yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì APC. àwọn ní ráìsì sọnù ẹ bá ń pariwo ogun ọ̀fẹ́ gbé. gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì ẹ̀jẹ̀ yín náà máa fi rúbọ tógun yín máa fi lọ ẹ̀jẹ̀ yín náà máa ta sílẹ̀ ní agbára Elédùà gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì tó gbogbo àwọn skul yẹn náà àwọn náà lọ ń gba ráìsì skul náà máa kọ́ lọ ráìsì àwọn lọ pín báàgì tẹ̀ ọmọ lọ pín báàgì fún àwọn ọmọ wọn kò ṣe pé inú mi dẹ̀ ń báyẹ̀ pé wọ́n dẹ̀ lọ kún ọmọ nínú skul yá ẹ̀dẹ̀ ń sun báyìí kí lọkùnrin ṣe àwọn máa obìnrin wọn bá wọn sùn kẹtọ rí wọn bá máa ti lóyún wọn ti fún wọn lóyún àwọn ọmọ torí ẹ àwọn ọmọ yẹn tó bá ti prógámù wọn lọ sí skul wọn lọ sẹ́nìtì wọn ti kọ́ wọn bí ìbọn náà máa kọ́ wọn straight no school nothing no education direct to gun they see you kill them èmi náà ti gbogbo àwọn tó máa sọ pé wọ́n rí bandit wọ́n fi wọ́n lẹ̀ pé wọ́n gbé wọn lọ police station ayé yìí máa bàjẹ́ inú gbẹ̀yìn tẹ́ bá rí bandit ẹ̀yin gógó lọ táwa tẹ́ bá rí bandit tẹ́ fi wọ́n lẹ̀ tó jẹ́ pé ibi tó dálẹ̀ ti mú wọn tẹ́ ẹ̀dẹ̀ pa wọn àwọn bandit yẹn náà padà wá pa yín gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí bandit ibi tó dá tẹ́ ẹ̀ pa wọn tẹ́ ẹ̀ fi kan ṣe wọn
kẹ́yìn lọ lùbọ́ tí sọ̀rọ̀. ẹ ṣeun bàbá wa torí ká tún lè gba ẹlòmíì láàyè láti sọ̀rọ̀. ẹ ṣe gan-an ẹ ṣe gan-an. ẹ ṣeun sà a mọ̀ pé bó ṣe ń ká everybody lára sí ni bọ̀ ẹ mọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ náà ò tún kágbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n action yẹn náà ni ẹ jẹ́ ká máa gbìyànjú láti ṣe. So bàbá Sadet ṣe wà ń bẹ̀ sà Sadet àáfàá wa Sadet ṣe wà ń bẹ̀ àáfàá Sadet ti sùn àáfàá Sadet àbí kí lorúkọ wọn àbí mímí rẹ̀ mọ́ pé. Mr. Tèmítọ́pẹ́ tẹ̀sẹ̀ wọlé ẹ káàbọ̀ sà Tèmítọ́pẹ́ já ìkíní kan. ẹ kálẹ́ mà ẹ kálẹ́ mà. ẹ káàbọ̀ sà. ẹ jọ ẹ wo àwọn people they are very wicked ẹ jọ tó lọ lọ mo need ẹ wo ìwọ mo ṣe fẹ́ sùn báyìí ó yá àdá ẹ bá ń gbọ́ òun ní àdá ẹ ṣáà ti ń gbọ́ ó wà lábẹ́ everybody we are àtẹ̀lé sùn pé ká wà at peace wọ́n kàn ṣe kà fún everybody wọ́n pa everybody ọlọ́run mo need ẹ wo normal life yìí normal àti ṣe pé everybody máa kú so we have to fight for our rights. Àwọn olórí burúkú ìjọba yìí kò ṣe àwọn ló máa jà fún wa they are not the ones all our leaders they are not the ones to fight for us we have to fight for ourselves like all those times that àwọn bàbá wa tó ń fọ́n jáwọ́ yẹn ṣebí àwọn ẹlòmíì ń fi ẹ̀mí wọn di ni normal àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n ti create ìlú Ẹ̀gbá Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn lọ́balọ́ba ládéládé àwọn àgbàlagbà ibẹ̀ it's not that easy in that time it's not that easy everybody ń jagun ni so ogun láyé yìí everybody must to jagun so ìgbọ́n tó bá di fẹ̀mí ẹlẹ́ káwọn àwọn apààyàn pa ó fẹ̀mí ẹlẹ́ ẹ̀mí ó kú gbé nìyẹn so èèyàn gan ní fẹ̀mí ẹ̀mí ara ìkalẹ̀ tó yẹ pé àwọn apààyàn máa pa kí ni ẹ máa dùn mí máa ń tà mí lára àní ènìyàn mú kàn kí ni àní mú kàn wo àwọn èyí kan tó yẹ pé wọ́n dẹ̀ fi jẹ̀ríkà wọ́n fi iná sí jẹ̀ríkà wọ́n dẹ̀ fi iná wọ́n fi àwọn kidnappers yẹn wọ́n dẹ̀ fi iná ju wọn. ìyẹn ti ṣẹlẹ̀ látàná mo ti rí yẹn àtàná lèmi gan ti rí yẹn tọ́dẹ̀ fi ń ra àwọn ọmọ yẹn lára Ọlọ́run wọ́n dẹ̀ fi ń ra àwọn yẹn dẹ̀ ń jàporó lágbára o. ó yá ẹ tún wo yìí kan ní Ìbàdàn ọ̀rẹ́ mi tiẹ̀ lédè yìí wọ́n ti kidnap ọ̀nkù ẹ̀ mo lè bóyá lẹ́yìn kí lórúkọ yìí mo máa sẹ́ndì fọ́tò yẹn sí yín wọ́n kàn pa everybody Ọlọ́run tí mo tiẹ̀ lọ́kàn máa lọ sí Jẹ̀bú but normal mi ò kí ń lọ sí àjì ìlú ayẹn but kí n tiẹ̀ location anybody tó yẹ pé ó yá wọ́n fẹ́ sèmi jìnnà I ready to face anything any damn I swear to God normal èèyàn rìn ìgbà mi accident máa ṣẹlẹ̀ kéèyàn kúkú mọ̀ pé ó yá èèyàn kúkú kú ikú rẹ pé you want to save your village you want to save your there are too many àwọn ibi yìí wọ́n ti pọ̀ jù wọ́n kàn pa wọ́n ṣe kàṣẹ́ ni wọ́n ṣe bó ṣe wù wọ́n àwọn ìjọba wa rẹ̀ ni wọ́n ready láti save anybody wọ́n ready they are not ready to save anybody's life ẹ̀gbọ́n ṣáà tó bá ti rí wọn pa wọ́n lẹ́kùn wọn kú tó bá yẹ kó dè ní kó kẹ́ẹ̀dùn wọn gbẹ kí wọ́n fi nǹkan nà wọ́n tó yẹ pé mo ti sọ fún ọmọ ìyá mi tó yẹ kó jẹ́ ọmọ Ìbàdàn wọ́n kó dọ̀ tó bá ń bọ̀ kó bá mi ṣe oúnjẹ gidi tó yẹ pé tí bá ń nù ọmọ ẹlòmíì báyìí mo comment section mi ní WhatsApp gan mo sọ máa wà lọ pé ó fẹ́ kanlẹ̀kùn mi o mo máa ń fi ọ̀bẹ sùn máa gún ẹ ọ̀bẹ má bínú o tó bá lọ gún ẹ tó bá lọ má bínú o nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe máa. ṣeun bàbá wa ẹ ṣeun gan ni sir bàbá ọmọ tẹsẹ̀ wọlé ẹjọ́ ẹgbọ́n sókè. Lórúkọ yín tán bàbá ọmọ kínní kan ẹgbọ́n sókè wọn sí níbẹ̀ Gbénga àdá kí lórúkọ bàbá yìí Gbénga àwọn náà ti lọ mẹ́ẹ̀kọ́ òkè bàbá Gbénga ẹ káàbọ̀ sà ẹ bá gbọ́n sókè sà. ẹ ṣeun ma mo dúpẹ́ gbogbo ìgbìyànjú yín kò ní já sófò gbogbo ìgbìyànjú gbogbo wa lápapọ̀ kò ní já sófò gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ kí gbogbo lé mo kí MSBABA ètò láyé Big Joes àti gbogbo àkànbí ọlọ́ba gbogbo àtàwọn tí mi ò tẹ̀ rántí ikú ayé ò ní pa yín ẹ̀ ń jà fún wa ẹ̀ dẹ̀ ń jà fún gbogbo wa Ọlọ́run ilẹ̀ Yorùbá máa dúró tì yín èmi fúnra mi in fact ara ń kan mí èmi gan sọ pé tó bá ṣe pé ilẹ̀ Yorùbá ni mo wà ní in fact èmi gan ìbá ti di kan ọjọ́gbọ́n torí gbogbo ibi tí agbára bá wà ni màá wà wọ̀ bí n ṣe wà yìí gbogbo ibi tí agbára bá wà ni màá wà wọ̀ pé náà wọ́n tọ̀ àwọn èèyàn gan tó wà ní lẹ́sìn wọ́n fẹ́ rìn ṣùgbọ́n wọn ò mọ̀nà mọ́ wọn tiẹ̀ mọ́ ibi tó máa rìn sí nǹkan gan tó ń kan mí lára nìyẹn àti olórí bú àwọn ayédèrú náà dẹ̀ tún pọ̀ kó wá jẹ́ ká mọ ibi tí àwọn èèyàn máa yà sí
irú èmi bí ṣe wà mò ń sọ fún ìyàwó mi, sọ fún everybody pé màá pe àwọn family mi bọ́n ṣe owó kan sọ pé wọ́n jẹ́ Christian kan tó pé kinní kan mo sọ fún yín pé ẹ lọ fi ẹ̀sìn nílẹ̀, orí burúkú ló ń jẹ́ pé mò ń ṣe ẹ̀sìn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo ń pariwo fún wọn tó títí wọ́n ní pé ṣé èmi ni mò ń sọ̀rọ̀ báyìí. Ẹ má bínú tí bá gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ díẹ̀ bí iṣẹ́ ni mo wà, mo kọ̀ ń sáré oko kékeré kí n kúrò níbi tí mo wà ní. So wọ́n ní láti máa sọ fún wọn pé gbogbo nǹkan tá à ń ṣe wọ̀nyí ìkónilẹ́rú ni. Wọ́n ní èmi ti ṣe pé aládùúrà ni mí kinní kan ṣe pé mo wá elépè ni mo wá yà ń sìn nítorí pé mò ń sòótọ́ ọ̀rọ̀. Nígbà tó ṣe pé ojú mi ti là, kí ni nǹkan tó fún yín ní assurance gan pé gbogbo nǹkan tẹ́ ń pè yìí pé òótọ́ ni. Ṣùgbọ́n nísìnyí báyìí àwọn èèyàn wá fẹ́ rìn wọn ò mọ ibi tó máa rìn sí, wọ́n ti yí àwọn èèyàn lórí ipò, wọn ò mọ ibi tó fẹ́ sá sí. Ẹni gan tó dédé lóhun fẹ́ gbà ń sìn pé kóun dira ẹ̀rù, even àwọn gan tó fẹ́ lọ sábà gan ṣé wọ́n tún ní fi owó lé wọn padà sẹ́yìn báyìí, ṣé wọ́n ní fi bílíǹ lá wọn padà sẹ́yìn ní pé àdẹ̀mọ́ pé gbogbo kinní wọ̀nyí ètò ni. Ṣùgbọ́n kán tún rí ibi ìyàsí tó tún jẹ́bi òótọ́ náà nìkan tó tún wà ń bẹ báyìí, because ẹnu ò ṣe lóòótọ́, ìgbìyànjú ni. Tèmi fúnra tí n bá rí àyè tí n bá ní any mix tèmi fúnra mi gan tún lè máa fi ṣe ju bí mo ṣe ń ṣe lọ. Bẹ́ẹ̀ ni mò ń pariwo sáwọn èèyàn tèmi, mo ṣe ń pè ẹ̀gbọ́n ni mò ń pè àbúrò arẹ́gbọ́n mi tó sọ fún mi pé kémi máa bóun fọlọ́run ọba bẹ̀ mí pé kémi má sẹ́ni orúkọ báyìí fún ọmọ ń bá lókè. Mo ti gbọ́, mi ò ní bẹ́ẹ̀ sọ ọdún ẹ̀ mọ́, ṣùgbọ́n ọjọ́ tí ìṣòro ayé ẹ̀ bá dé má pè mí o. Mo ń sọ fún yín sìn pé oníkálukú lọ mú ètò ayé ara ẹ̀. Tí n bá wọlé pé ilé ni mo wà, Ọlọ́run bá mọ̀ pé èmi fúnra mi gan máa nípa kan tí màá sà, torí èmi fúnra mi akíkanjú ọmọ lèmi fúnra mi mọ̀, torí mi kì í gbọ́rọ̀ Yorùbá láyé kí n sọ etí nù. Ara máa ń kan mí ni, wọ́n pẹ́ títí wọ́n sọ mí ní Oòduà. Mo ní I'm proud to be an Oòduà what's it called son, ọmọ bíbí inú Oòduà ni mí, ọmọ kóòtù òjìrè ni mí. That is my identity. Èdè mi àkọ́kọ́ ni, ìlú mi àkọ́kọ́ ni, gbogbo nǹkan tí bá máa ṣe láyé mi Yorùbá lákọ́kọ́. Torí inú ẹ̀yà tí mo ti jáde nìyẹn, inú ìran tí mo ti jáde nìyẹn. Ẹ wá ní pè mí ní nǹkan kan láti inú ìran mi kẹ́ wá lérò pé inú máa bí mi. Even I'm proud to be ẹlẹ́bọ. Call me ọmọ Èṣù, call me ọmọ Ògún, call me ọmọ Bàtálá, call me whatever you like. I'm proud to be that. Ẹ jọ báwọn èèyàn tó ṣe máa mọ ọ̀nà tán tún fẹ́ yà sí tó tún máa jẹ́ òótọ́ yẹn tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọ̀rẹ́ brother mi kan ṣe sọ lẹ́ẹ̀kan, sọ fún mi pé ó ní tó máa fún ẹ ní nǹkan oníkó test here. There is nothing we believe in pé à ń ṣoògùn. It trusted and tested, nàbí tested and trusted. Kò ṣe pé mo believe pé akínkanjú ni nǹkan tó bá ti sọ pé ojú òótọ́ náà ni. Kò sí pé nǹkan tí èèyàn ń doubt lèèyàn máa ń sọ pé mo believe is a doubt. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ibi tí tá bá tún ṣe ń sọ náà, àwọn èèyàn wa tá fẹ́ sábà kọ́ àwọn tó bá fẹ́ dìde ṣe nǹkan fún gan náà gan kan béèrè ìran wọn kó má tún lọ jẹ́ àsáwọ̀ náà tó fẹ́ ṣe oògùn kíbọ̀ fún náà ṣe pé oògùn àwọn náà tó fẹ́ ṣe oògùn àdúrà fún kó má jẹ́ àsáwọ̀, torí ọmọ àlè ti pọ̀ jù nínú ìran Yorùbá àmóótọ́ mọ́. Nígbà tọ́mọ Fúlàní bá ń sọ Yorùbá jùmọ̀ ju èmi fúnra mi tí mo pera mi lọ́mọ Yorùbá lọ. Ẹ jọ̀ọ́ ṣé àti wà nínú ewu, kọ́lọ̀ ẹni tó bá tún fẹ́ ṣe nǹkan fún kán béèrè ilé àtọ̀nà ẹ̀, kán béèrè ìran ìkíní, ìran ìkejì, ìran ìkẹta. Tó bá tẹ̀lé sọ̀rọ̀ akẹ́rìn wàá lè sọ ìran mẹ́ta kó tó di kó máa ṣe nǹkan fún ẹ. Má dẹ̀ wo orúkọ tó ń jẹ́, máa wo kán check NIN ẹ, ṣé ọmọ ẹni lágbájá báyìí ló jẹ́, kán mọ irú ilé tó ti jáde, kán mọ inú ìran ẹ. Ọmọ Yorùbá tó bá kù sínú ẹ̀sìn Islam tàbí tó lóun ṣe ẹ̀sìn kankan náà tẹ̀bà Islam nìkan, tó bá lóun kù sínú ẹ̀sìn láti máa dín pé òótọ́ ní lè ṣe yìí, ẹ jọ̀ọ́ ikú ni o. Nǹkan tó dẹ̀ fẹ́ ṣe fún wa náà dẹ̀ ti ń ṣe divide and rule. So tó bá ti lè divide wa, á lè máa rule wa, wọ́n máa mú àwọn kankan nígbà tó bá ti ń fi wá kojú síra wọn, nígbà náà láyé máa ṣí sílẹ̀ fún wọn láti wọlé. Ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tá bá máa rìn ìkìlọ̀ kó tún máa tẹ̀lé. Ẹni tá fẹ́ tó fẹ́ ṣe nǹkan fún tó pe ẹ̀ lọ́mọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ọmọ Yorùbá. Tẹ́ bá ṣàkíyèsí nsìn ẹ rí pé bíbá ṣe máa ń kún tẹ́lẹ̀ àwọn afá tó máa ń ṣẹ̀nu belebelebele nílò la rí inú wọn ń sìn báyìí. Wọ́n máa ń wà lórí program yìí láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀, máa ń wà dìgbà tó máa fi tí program máa fi end ni. Ìgbà míì máa ti fi kíní sí tí gan máa ti sùn lọ. Nǹkan tí mo ń sọ ń sìn báyìí ó ṣe hàn sójú àwọn èèyàn mi, gbogbo wọn ṣe wà ń pè mí ń sìn pé àwọn ń bú ẹgbẹ́ yẹn pé o ti wà tribalistic jù, o ti ṣe kíní kan jù, wàá máa bú mùsùlùmí, wàá máa bú kíní kan, wàá máa bú gbà. Ó lè mi ò bú wọn tọ̀rọ̀ ni mò ń sọ. Wáyé ti ṣe jẹ́ pé ẹ̀yin ò rí nǹkan níbi tèmi ti ń rí wá tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ń rí ìrí ọ̀tọ̀ ni, ó léwu gan. Láwọn sì gbogbo wọn ti ń rí bí mo ṣe ń rí. Ọ̀rọ̀ tèmi wá ní ìsìn ni pé àwọn èèyàn wa tó fẹ́ padà sílé wọn ọ̀mọ̀nà tó fẹ́ tọ̀.
àwọn kan tán tún nígbàgbọ́ pé wọ́n fẹ́ tọ̀ lẹ́yìn báyìí ṣé ayédèrú tún pọ̀ jù ṣe rí pé a ti ṣe nǹkan báyìí mo gbàdúrà kọ́lọ́n kó tọ́ wa èṣù dálẹ̀ ilẹ̀ wa kó dúró tì wá lẹ́yìn kó ṣàgbọ̀nà wa torí àwọn nìkan la lè pè é sìn báìbù òṣòro tó wà nílẹ̀ kúránù ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ní kí ló dé tán máa gbé báìbù kan lọ máa fi jagun sìn tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ̀sí báwo nǹkan lọ máa fi jagun sìn ó ṣẹlẹ̀ wọ́n ń pe Sunday Igboho ṣebí ẹbọ ò dáa ṣebí Yorùbá ò sùn kí ló dé tẹ̀ wọ́n ń pe Sunday Igboho ẹ ti gbà pé ẹlẹ́bọ ní Sunday olóyè ń ṣe kì í ṣe mo bá bọ́ra mi kan sọ mo ní ó kì í sìn ẹ̀ ń bú èmi pé kinní kan wọ́n ní tí n bá ṣe gbogbo nǹkan láyé mi tí mo bọ̀ ògún tí mo ṣe gbogbo nǹkan tí gbogbo nǹkan jẹ́ fún mi pé tí n bá fún yín lówó yẹn nígbà ẹ máa rí mi gẹ́gẹ́ bí ohun èlò àyálò mo wá ń ṣe tí n bá fún yín ẹ máa gbà bẹ́ẹ̀ nígbà wọ́n láwọn máa gbà so ẹ fẹ́ sọ èmi di ẹ fẹ́ fi ayé tèmi ẹ fẹ́ máa fi tó bá tẹ̀ jẹ́ lóòótọ́ lọ́run wá wà ẹ̀mí bá yí ara tèmi jẹ́ lójú tí yẹn fi ń tọrùn ara tí ń ṣe ẹ lérò pé ẹ̀dẹ̀ wà nínú làákàyè tó pé ẹjọ́ olórí ọ̀rọ̀ tèmi ní pé bíbí tá máa rìn sí náà kó tún jẹ́ òótọ́ àwọn èèyàn fẹ́ wọ́n ojú ọ̀pọ̀lọpọ̀ ti ṣí bá ṣùgbọ́n wọn ọ̀mọ̀nà tó fẹ́ tọ̀ that is my own question kí la yẹ fẹ́ ṣe léèṣe ọ̀rọ̀ tèmi nìyẹn ṣe gan. bàbá wa ẹ ṣeun gan ni sà ẹ ṣe gan ni ìyẹn náà tún wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ dira ṣùgbọ́n wọn ò mọ ibi tán fẹ́ yà sí ọ̀rọ̀ ni o ìyẹn náà tún wà níbẹ̀ òun la ṣe ní kí àwa youth ká kóra jọ ká lè mọ àwọn nǹkan tá a bá máa ṣe bàbá mi ìṣẹ̀ṣe ṣe wà ńbẹ̀ ẹgbọ́n sókè sà. ó wà ń bí mo kí gbogbo ilé o mo ṣe ìyàlábọrú mo ṣe ìyàlábọyè mo ṣe ìyàlábọ ṣíṣe mo kí gbogbo ọmọládé ní kíkí tó lọ́lá jùlọ àsùnwò ìbòrò fún Olódùmarè á tù wá lẹ́yìn o èmi ò ní púpọ̀ láti sọ ju pé àwọn tó ń sẹ́ǹdì laughing emoji ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ eléyìí ń ṣe ń bọ̀ mọ́ o ó ti dé leléyìí o ó ti dé òun ni eléyìí gbogbo nǹkan táwọn MSBABA olówó èkó big joes gbogbo nǹkan tí gbogbo wọn Allah's wife ìfàmọ́ geography gbogbo nǹkan tí gbogbo wọn sọ pátá bó ṣe rí nìyẹn o because my own uncle is a major yes my uncle is a major gbogbo aládẹ̀mọ̀ pé major kì í ṣe recruit kò kì í ṣe kínní major is one eagle nígbà tí issue ti Kwara State tó ṣẹlẹ̀ ní Kwara State so it was my uncle that lead my uncle was the one that lead the army that went to Kwara State tán lọ sí Kwara State nígbà tí Kwara State ṣẹlẹ̀ tán pa gbogbo nílùú yẹn gbà yẹn so when he returned I was like kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ṣé kíní yìí ṣé politics ni I was asking him that this thing is it based on political level or based on religious level wọ́n dẹ̀ ó jáde tán point blank ni ó ní the agenda has been in existence during the Buhari regime and the agenda is to Islamize Nigeria kò gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kò ń ṣọ̀rọ̀ politics lélẹ́yìí o major kì í ṣe recruit major kì í ṣe second rank kò kì í ṣe third rank tó bá sọ pé èèyàn major has the power to become the president tó bá jẹ́ pé ayé military la wà major has the power to become a governor tó bá jẹ́ pé ayé regime military la wà I asked him and he said it point blank Èkó lèmi ń gbé he said it only their mission is to Islamize Nigeria so gbogbo ẹ̀yin tẹ́ ń rẹ́rìn àbí wọ́n tó ń sọ fún tó ń sọ pé you are a decent Muslim ní ẹ kíní kan ní ẹ ibi tó máa ti bà ẹ́ you won't find it funny. Northern State lọ́kọ́kọ́ dominate and these people they are working in a strategic way Northern State lọ́kọ́kọ́ dominate ẹjọ́ ta kẹ́ni ẹ bá wa mute mo ń gbọ́ background ẹni yẹn. ẹjẹ bá wa mute ẹni yẹn jọ. ẹ bá ti ń wọlé ẹ máa mute náà bàbá ọmọ kinní kan ẹ bá wa mute ọ̀dọ̀ wọlé lẹ́ẹ̀kan. ẹ bá ẹ ń tako kí ni important sọ náà. ẹ àwọn ọmọ TikTok lò mọ́ ọ̀dẹ́jọ́ bá wa mute bàbá ọmọ kinní kan yìí ìyàn orúkọ wọn pólì. bàbá mute ẹ drop wọn. so Northern State lọ́kọ́kọ́ dominate and they conquered gbogbo Northern State pátápátá ọwọ́ wọn ló wà. ẹjẹ bá drop ẹni ọwọ́ wọn ní Northern State wà tó nísìnyí níṣẹ́ là ń sọ nílẹ̀ Yorùbá ń gbà yẹn pé kò lè dọ́dọ̀ wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n wọ Kwara State láti Kwara wọ́n wọ Ọ̀yọ́ State ẹjẹ bá mú tẹ́ni ìlú náà
so wọ́n wọ Kwara State kò lè délẹ̀ Yorùbá kò lè délẹ̀ Yorùbá láti Kwara State they penetrate from Kwara State they penetrate to Ọ̀yọ́ State from Ọ̀yọ́ State they penetrate to Òṣogbo they penetrate to Òṣogbo because Òṣogbo ń sìn ó ń bá wọn back to back lóṣogbo ń sìn ni o ó ń bá wọn back to back ni láti Òṣogbo they penetrate from Òṣogbo to Ogun State tòsí ọ̀dọ̀ wa ń bì ní tòsí ọ̀dọ̀ mi bì ní Ìjẹ̀bú Òde wà experience ká tó dé Ìjẹ̀bú Òde ó bá wọn back to back ní last 3 weeks ni o so you that you are saying that you are a decent Muslim 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 Èkó ló wà tó believe kò bóyá you are in a servant or you are in a safer place tí Ìkòròdú ló ṣẹlẹ̀ lánàá yìí o because Èkó lèmi ń gbé o Ìgbé lára òun ló ṣẹlẹ̀ ní Ìkòròdú lánàá yìí o ọjọ́ ọlọ́sì gé orí tíṣà tí wọ́n gé ìyẹn là ń sọ within 2 days interval òun ní tèkìtì tún ṣẹlẹ̀ níjẹta àti mọ́n bàbá tíṣà tó gé orí ẹ̀ pẹ̀lú àwọn tó kidnap àti àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kindergarten ọmọ 1 years old ọmọ 2 years old ọmọ 3 years old àwọn ọmọ tó tẹ̀tí wọ nursery KG àwọn tó ṣì wà ní KG tó tẹ̀tí wọ nursery because à ń sọ àwọn kan ń fẹ́ yín àwọn kan ń send laughing emoji kò lè kàn mí àwọn tó bà nísìnyí wọn ọmọ kó máa bá àwọn o bàbá tó bẹ́ orí ẹ̀ dànù tó bẹ́ orí ẹ̀ yẹn tó bá ń sọ pé in the next 10 years tó máa kàn ó máa sọ pé kò possible ni o kò mọ̀ kó lè kan òun o ìwọ tó wà nínú yàrá ẹ̀ lè ní tó wà nínú yàrá ẹ̀ tó jẹun tó sùn ó lè bá ẹ ní ọ̀la. So this thing is not a political gbogbo tẹ́ bá sọ tó máa sọ pé political agenda ni wọ́n fi ń ba Islam jẹ́ ni this is not a political agenda o wọ́n ti Islamize Nigeria tán díẹ̀ lókù o because gbogbo ilẹ̀ Yorùbá ń sìn gbogbo 5 south west á ní sìn gbogbo wọn lọ ti taste ẹ̀ Kwara State ti taste ẹ̀ Ọ̀yọ́ State ti taste ẹ̀ Ọ̀ṣun State ti taste ẹ̀ Òṣogbo wọ́n tẹ̀ fi wọn lóṣogbo wọ́n back to back ní Òṣogbo Ogun State ti taste ẹ̀ Lagos State ń sìn yìí àti filẹ̀ ní Ìkòròdú lánàá o Ìgbé lára àti filẹ̀ ní Ìkòròdú lánàá nígbé lára o bó tilẹ̀ jẹ́ pé mi jìnnà sí bíbí ẹ̀ díẹ̀ but tó bá ń sọ pé kò lè báyìí these people this is their mission is just to ẹ̀sìn Islam yìí ẹ̀sìn òfò ni kò sí nǹkan tó fi ẹ̀sìn yìí ṣe ojú pé wọ́n fi ẹ̀sìn yìí dominate ni láti regime Buhari ni wọ́n ti bẹ̀rẹ̀ mission wọn and as we can see they are growing wings day by day they are growing wings in fact ìyẹ́ wọn sì ó ti dúró déédéé dẹ̀mọ̀dẹ̀ngbọ́ tí bàbá mi tó bọ́lẹ̀ lẹ́kùnrin tó ń sọ pé àwọn tó bá wà ní kinní ibi tó bá fẹ́ sá lọ bóyá ẹlòmíì gan bí ó tún máa kó sọ́wọ́ fún wọn náà tó bá jẹ́ ọmọ ògidì ọmọ ọkọ Yorùbá tó kì í ṣe ọmọ àlè gbogbo ọmọ ọkọ Yorùbá pátápátá gbogbo wọn ló nídìílé òun ló ṣe ń sọ pé ẹ padà sílé ìwọ ọmọ Yorùbá tó bá ń yìnbọn tó jẹ́ pé ìbọn lásán ló pa ọmọ àlè ní ẹ gbogbo ẹnu lèmi fi sọ wọ́n àdá lásán ló fi ṣá ẹ tó wọlé pa ọmọ àlè ní ẹ gbogbo ẹnu ni mo fi sọ ẹ padà sílé tó ń sọ yìí wọ́n sọ pé kẹlọ ṣe nǹkan tí ò dá náà nínú oríkì wa lásán gan nínú oríkì ẹ̀ gangan sef gan you will be able to trace your root látàrí oríkì ìdílé tó ti jáde ó máa ní òòṣà wọn ṣá lè gbá ẹ ní ìdílé ẹ wọn lè gbá ẹ jẹ́ kó wọ́n sọ pé ẹ padà sílé tí wọ́n ń sọ yẹn trace your root back go back to your root tó bá ṣe pé kẹ́ padà sílẹ̀ kò ń ṣe pé kò jókòó sí Benin Republic go back to your root tó ń sọ yẹn tó bá padà sílé tó padà sí ìdílé tó ti jáde ìdílé yín gangan wọn lè gbé pàǹdálé ẹ lọ́wọ́ báwọn tó lọ alálẹ̀ bọ́ ṣe ṣe ètò ilẹ̀ Yorùbá gbogbo wa lá níbi tá ti ṣẹ̀ wá kò dẹ̀ sí ìdílé kan kò sí root yẹn up till now tí wọn ò ní nǹkan tí wọn ò níbi tí wọn ò ní òòṣà yẹn tó bá jẹ́ ìdílé ìyá ni tó bá jẹ́ ìdílé bàbá ni wọ́n ní gbé ẹbulé ẹ lọ́wọ́ ó ṣe wọ̀ ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì ìwọ tó bá tí ì mọ ibi tó fẹ́ yà sí ó tí ì tọ root ẹ lọ ni you've not traced your root if you trace your root tó bá tọ root ẹ lọ tó lọ báwọn àgbàlagbà tó wà nílé wọ́n máa fi ibi tó wà àwọn ẹ gangan